Okay. What is time? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يود الذين كفروا من أهل الكتاب والمشركين أن ينزل عليكم من خير من ربكم، والله يختص برحمته من يشاء، والله ذو الفضل العظيم. ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها. ألم تعلم أن الله على كل شيء قدير؟ ألم تعلم أن الله له ملك السماوات والأرض، وما لهم من دون الله ولي ولا نصير. أم تريدون أن تستهزئوا رسولكم كما سئل موسى من قبل، ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل. ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق، فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره، إن الله على كل شيء قدير. وأقيموا الصلاة وآتوا الزكاة، وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله، إن الله بما تعملون بصير. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى، تلك أمانيهم، قل هاتوا برهانكم إن كنتم صادقين. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. وقالت اليهود ليست النصارى على شيء، وقالت النصارى ليست اليهود على شيء، وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب، كذلك قال الذين لا يعلمون مثل قولهم، فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. أدعو فهم الله أشياء الصلاة فان صلى الله عليه وسلم àti ará ilé àti àwọn sàhábà rẹ̀. Àbí Ọlọ́run ìjókòó wa ti ọ̀rọ̀ lẹ́yìn
ọlọ́run kó máa sáàgbà ní ìjọsìn fún wa. Àfọwọ́ àgbà Ibn al-Qayyim rahimahullah wọ́n ní yurafu sharafu al-ilm bi sharafi al-ma'lum. wọ́n tá bá fẹ́ mọ̀ bí ìmọ̀ tá a fẹ́ kọ́ bó ṣe pàtàkì tó, èyí tí a bá fẹ́ kọ́ níbẹ̀ ẹni yóò sọ bí ìmọ̀ yẹn ṣe pàtàkì tó. èyí tí a fẹ́ kọ́ lọ́sàn yìí al-Qur'an ni kalamullah, kò dẹ̀ sí nǹkankan tó borí ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. ó túmọ̀ sí pé èyí tó ga jù nínú nǹkan tí èèyàn máa ń kọ́, nínú nǹkan tí èèyàn máa ń mọ̀, ó ní nǹkan tí a fẹ́ kọ́. Ànábì wa sallallahu alayhi wa sallam, Ànábì ní khayrukum man ta'allama al-Qur'ana wa 'allamahu. Ànábì ní ẹni tí ó lóore jù ó ní ẹni tó mọ̀ al-Qur'an tó dẹ̀ fi mọ̀ àwọn ẹlòmíì. lábẹ́ fífi al-Qur'an máa rẹ̀ ni ọ̀nà ẹni ma tafsir wa, gẹ́gẹ́ bí ìtọ́ka tí ó wáyé nínú khutba láìpẹ́. ìkanú as-salafuna salih ó ní salasun uhibbuhunna li nafsi wa li ikhwani. ó ní nǹkan mẹ́ta ó máa ń wù mí fúnra mi àti fún gbogbo àwọn ọmọ ìyá mi. ó ní hadha al-Qur'an an yafhamuhu wa yas'alu anhu. al-Qur'ani Ọlọ́run Ọba tí gbogbo wa ń kà yìí, an yafhamuhu kájọ yìí, téèyàn bá ti ha kéèyàn tún gbìyànjú gbogbo yìí tó ha. wa yas'alu anhu kama bẹ̀rẹ̀. ìmọ̀ béèrè nípa al-Qur'an ìlànà àwọn sálàfù wa ni. àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa ń béèrè nípa al-Qur'an lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. fàpẹ̀jú ìyàwó Aisha radiyallahu anha, nígbàtí Ọlọ́run bá sáyà kalẹ̀ pé walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajilatun annahum ila rabbihim raji'un. àwọn tó jẹ́ pé tán bá ń ṣe nǹkan tí wọ́n ń ṣe, ọkàn wọn tún máa ń gbọ̀n rìrì ipé táwọn bá padà síwájú Ọlọ́run Ọba kí ni yóò padà ṣẹlẹ̀ pẹ̀lú àwọn, pé táwọn bá padà sọ́dọ̀ Ọlọ́run bó lọ̀rọ̀ àwọn ó ṣe jẹ́. so ìgbà tí wọ́n bá ń ṣe tí wọ́n ń ṣe yẹn, wọ́n máa nípayà, ìpayà ó máa wà nínú ọkàn wọn, ìbẹ̀rù bójó yóò máa mú wọn pé bó lọ̀rọ̀ ó ṣe rí táwọn bá déwájú Ọlọ́run Ọba. ìyàwó Aisha radiyallahu ta'ala anha, ìgbà tó lọ́ba sáyà ìkalẹ̀ ó ní ya Rasulallah, ahuwa alladhi yazni wa yasriq wa yashrabu al-khamr. àyà ìjọ bí ẹnpá àwọn tọ́lọ́wọ́ bá ń sọ ilẹ̀ àwọn tí wọ́n ń ṣe zina, àwọn tó ń jalè, àwọn tó ń mutí, táwọn náà mọ̀ pé táwọn ń ṣe yìí, táwọn bá fi kú lórí ẹ̀ àwọn kàgbákò, táwọn bá fi kú lórí ẹ̀ táwọn ò túbá, ọ̀rọ̀ àwọn ó dàrú wájú Ọlọ́run Ọba. tó pé àyà wá pé wọ́n ń ṣe tí wọ́n ń ṣe, wọ́n mọ̀ wà nínú ìfòyà, wọ́n mọ̀ wà nínú ìbàlẹ̀ ọkàn pé táwọn bá déwájú Ọlọ́run bó ni ó ṣe rí. ìyàwó Àìṣà wọn bèèrè pé ó jọ bí ẹni pé táyà yìí ń sọ, ó ní pé àwọn tán ń ṣe ìbàjẹ́, tán ń mutí, tán ń jalè, tán ń ṣe zina. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì ní ya Àìṣà ya binta Siddiq, rẹ Àìṣà, ìrẹ ọmọ Abubakar Siddiq. Ànábì ní kìí ṣe bẹ́ẹ̀ o, innama huwa alladhi yusalli wa yasum. ẹni tọ́lọ́wọ́ bá ń sọ ọ̀nà ilẹ̀ tí ń gbààwẹ̀, ẹni tó ń kírun. bó ṣe ń gbààwẹ̀ tó ń kírun yẹn, wa yatasaddaq, ó ń yọ zaka, ó ń ṣe sàárà, wa huwa yakhafu alla yutaqabbala minhu. tẹ́rì tún wá ń bá bọ́lọ̀ lè má gbà, ya subhanallah. so ẹni tó ń kírun lásìkò tó yẹ kó kí, ó ń kí bó ṣe yẹ kó kí, ó ń gbààwẹ̀ lásìkò tó yẹ kó gbà, ó gbà pẹ̀lú òfin rẹ̀, ó yọ zakayi tó sọ̀rọ̀ àyàn, bákan náà èyí tó jẹ́ náfìlà náà náwó tún ṣe, wa mimma razaqnahum yunfiqun. wa yakhaf, ẹ̀rù wá ń bá alla yutaqabbala minhum, tẹ́rù ń bá pé Ọlọ́run lè má dà. gẹ́bí tí a fa àdá Ibn Qayyim rahimahullah tó sọ, ó ní laysa ash-sha'nu fil 'amal
kéèyàn rí tọ́lọ́run ṣe kò tí ì di pé èèyàn kú oríire o. tí a bá rí tọ́lọ́run ṣe ó kú oríire lórí rẹ̀ yóò tí ì délẹ̀. innama sha'nu fi hifdhi al-amal mimma yufsidu wa yuhbitu. ó ní nǹkan tó ṣe pàtàkì ibi tọ́rọ̀ wà gẹ́gẹ́ ni pé èyí tá a ṣe yìí ṣé nǹkan kan ò sí ń bẹ tó lè mú Ọlọ́run kan fún wa, ṣé kò sí nǹkan kan tó lè bàjẹ́. ibi tí mo ti lọ ní pé Ànábì wa sallallahu alaihi wasallam ó máa ń ṣe àlàyé al-Qur'ani fáwọn sàábé. ẹgbẹ́ dàtáyà yìí sọ̀kalẹ̀ ìyàwó ẹ̀ṣẹ̀ sọ pé àwọn tọ́lọ́wọ́n bá sọ pé wọ́n máa ń ṣe tí wọ́n ń ṣe wa qulubuhum wajila, ọkàn wọn yóò máa wà nínú ìdààmú, ọkàn wọn yóò máa wà nínú wárìrì pé annahum ila rabbihim raji'un, tán bá padà sọ́dọ̀ Ọlọ́run kí ló fẹ́ ṣẹlẹ̀ sáwọn. ìyàwó ẹ̀ṣẹ̀ wá ń wo pé ó dàbí ẹni pé ẹni tí ń jalè, tí ń mutí, tí ń ṣe zìnà lọ̀rọ̀ yẹn bá wí. Ànábì ní kì í ṣe bẹ́ẹ̀. Ànábì ní innama huwa rajul, oná ilẹ̀ tó jẹ́ pé yusalli wa yasumu wa yatasaddaq, ó ń kírun, ó ń gbààwẹ̀, ó ń yọ zàká, ó ń ṣe náfìlà, ṣùgbẹ́rù máa bá pé Ọlọ́run lè má dà. ló jẹ́ pé tẹ́ bá wọn tó tẹ̀lé àyà Olúwa ní ulaika yusari'una fil khayrat, ulaika yusari'una fil khayrat. Olúwa ní àwọn tán bá rí báyìí ẹ máa rí wọn pé wọn ní fi dáadáa kankan lẹ̀ láì ṣe, gbogbo ìgbà ni wọ́n máa gbáwájú níbi dáadáa, ni wọ́n máa ṣe alápáǹtètè dáadáa, ọwọ́ wájú lẹ́ máa bá wọn níbi ìṣòro rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì máa ń tú al-Qur'ani fáwọn sàhábà. Sheikhul Islam bin Taymiyyah alayhi rahmatullah nínú muqaddima tafsiri wọn, báàbù àkọ́kọ́ ń bẹ̀ wọ́n pé báàbù pé Ànábì máa ń ṣàlàyé al-Qur'ani fáwọn sàhábà. ló jẹ́ pé ẹ̀rí àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí Abdullah ibn Abbas radiyallahu anhu, bí Abdullah ibn Mas'ud radiyallahu anhu, tá máa rí àkọọ́lẹ̀ ọ̀rọ̀ wọn pé kò sí àyà kan nínú al-Qur'an tó jẹ́ pé Ọlọ́run bá sọ̀kalẹ̀ táwọn ò mọ bí tó sọ̀kalẹ̀ sí, àbí tó fa tó fi sọ̀kalẹ̀, àbí dájọ́ rẹ̀. Mujahid radiyallahu anhu ó ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ àbẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ inni òun ka al-Qur'an fún Abdullah ibn Abbas radiyallahu anhu. ó ní akifu inda kulli ayati, níbi àyà kọ̀ọ̀kan òun ó ka àyà, òun ó dákẹ́, òun ó dátọ́ mi, as'aluhu wa yujib, òun máa béèrè pé kí ni mùrádì Ọlọ́run pẹ̀lú àyà yìí, kí ni ìdájọ́ tó wà ń bẹ, kí ni yáàyì tó wà ń bẹ, kí ni nǹkan tí Ọlọ́run bá pa wá láṣẹ ń bẹ. so àwọn bá ń sọ pé al-Qur'ani yẹn ló jẹ́ pé al-Qur'ani yẹn ó wúlò fún wọn ní gbèsè ayé wọn. ló jẹ́ pé wọ́n ní àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam, wọ́n ní ẹnìkan nínú wọn tó bá parí Suratul Baqarah ẹni yóò tóbi bàǹbà lójú wọn. nítorí kíni, nípa kíkọ́ táwọn ń kọ kò ń ṣe kíkọ́ àìnímọ̀ nípa rẹ̀, kìí dẹ̀ ṣe ìmọ̀ àìnímúlò. wọ́n kọ́ mà, wọ́n kọ́ iṣẹ́, wọ́n kọ́ ìpayà Ọlọ́run Ọba. ní Abdullah ibn Umar radiyallahu anhu wa laqad ishna burahatan min darina, ó ní a ti lọ àsìkò kan rí nínú sẹ̀mí wa jẹ́ pé wa inna ahadana, ẹnì kọ̀ọ̀kan wa la yutal iman qabla an yutal Qur'an, tó jẹ́ pé ìgbàgbọ́ nínú Ọlọ́run Ọba ó ti wà lára wa, ìgbàgbọ́ nínú Ọlọ́run ó wà nínú ṣe wa, ìdọ́lọ́run Ọba mọ̀ ó wà nínú ọ̀rọ̀ wa, ó wà nínú ṣe wa, ó wà nínú ọkàn wa, kó tó di pé àti ẹ̀wà dẹn tó mọ al-Qur'ani síwájú. ní thumma nazala al-Qur'an, al-Qur'ani wa ń sọ̀kalẹ̀, tó jẹ́ yí pé ìgbà tó sọ̀kalẹ̀ tán ó ní fasdadna bihi imana, àwọn lékún ní imani, torí pé al-Qur'an ó bá wọ ọmọlúwàbí lára wa, al-Qur'an ó bẹ́ ẹ̀kọ́ lé lára wa, al-Qur'an ó bá ìwà ayáyì láwùjọ lára wa. ṣùgbọ́n tó lọ́wọ́ bá rán Ànábì sallallahu alaihi wa alihi wasallam, a tètè juwọ́lẹ̀ fún, a tètè dá ọ̀rọ̀ Ọlọ́run Ọba mà. ó ní ṣùgbọ́n zamani kan àwa padà tún rí nínú ayé tó yẹ pé ẹ̀rí ẹlòmíì tó yẹ pé yóò kí al-Qur'an, ó ní min fatihatihi ila khatimatihi, láti bẹ̀rẹ̀ dópin
yóò máa fa yóò máa ká ó ní ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ la ya'lamu aw la ya'rifu ma amiruhu wala zajiruhu yóò máa ká ní o yóò gbèrú ní o ibi tọ́lọ́wọ́n ọba ti ní ká má ṣe bákan ẹ máa bá lọ́wọ́ rẹ̀ o ìtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní ká ṣe ẹ ní bá kó ṣe o wa qumu lillahi qanitin bọ́lọ́ ń ṣe ní ká kírun ẹ ní rínú sí sí rẹ̀ o ní tó ní ká má sọ ẹ ní rí pé kò sọ o ó ní ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n nígbà táwa ń kọ ya subhanallah ó ní ògèdè pé ó bá wa gangan lọ́mọlúàbí ya subhanallah ó bá wa tó jẹ́ pé ẹ̀kọ́ lé ẹ̀kọ́ táwọn òbí wa kọ́ wa ó ń bẹ lára wa kó tó wá di pé Ọlọ́run bá tún fi ànábì sallallahu alaihi wasallam ó tún fi sàánú wa ó ní ṣùgbọ́n lé ní ẹ̀rí ẹnìkan tó jẹ́ pé yóò ka al-Qur'an min fatihatihi ila khatimatihi láti bẹ̀rẹ̀ dópin la ya'rifu ma zajiruhu wala amiruhu kò ní ma tó tọ́ kò ní ma tí ó tọ́ bó bá sì má iṣẹ́ rẹ̀ ìsọ rẹ̀ ò ní jọpọ̀ tí ẹ̀ má ó ní yansuruhu nasra daqal kama qala ó ní yóò máa dá al-Qur'ani ilẹ̀ ya subhanallah bí ìgbà tẹ́ wáyé pé dàbínù tí wọ́n sàkù tàbá kan dá wí síbì kan ya subhanallah nígbà tí wọ́n bá sa nǹkan kù tán tàní ẹ̀dà yóò kù sí kọ́nà yẹn àwọn tí ó bá mú kán mọ́ mú nígbà tí àgbẹ̀ bá ti mú tó jọjú tán nínú dàbínù in tó kúnlẹ̀ ni wọ́n ń pè ní dákọ̀lù dákọ̀lù yẹn torí kó mú kò kán mọ́ nígbà tí yàrá bá ti jẹun tó dáa tán nínú èrè oko èèyàn tẹwa ní ìyókù ẹ mọ́jà àdánù àsàkù ẹ̀dá síbì kan bẹ̀ káwọn yàrá ọmọ kò Ibn Umar ló ń tó bá padà yá bí Al-Qur'an ó sì padà rí ní ẹ̀ àwọn yóò kà máa ka dúró ó kà máa rọ́ọ̀lẹ̀ ya subhanallah lọ fi dẹ́ pé irú ìjókòó báyìí ìjókòó tó ṣe pàtàkì ìjókòó tó dáa ni àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó mọ́ sà fún wa ní àsọyé kó fún alájọyé júdòdó ẹ̀ lọ lílò rẹ̀ náà kọ́lọ́ba kó rọ fún wa torí pé anábì wa sallallahu alaihi wa sallama anábì ni wal qur'anu hujjatun laka aw alayk anábì ni al-Qur'an ìmọ̀ kó dọ̀ kó mọ̀ kó dọ̀ kó ká kó ké kó jẹ́ sábàbí oríire fún ọláyà tàlkìyà kó jẹ́ ẹ̀rí bí ọláyé àtàlkìyà aw alayk tàbí kó sì jẹ́rìí takoyàn níwájú Ọlọ́run ọba tó jẹ́ pé ìmọ̀ téèyàn mọ̀ yẹn náà ni ó jẹ́ hujja léèyàn lórí ló jẹ́ pé nínú àdúrà táwọn bẹ́ẹ̀ ni pé Allahumma jalil Qur'ana hujjatan lana Ọlọ́run al-Qur'ani tó fi mọ̀ wá al-Qur'ani tá à ń gbọ́ Ọlọ́run ṣe ní ó jà fún wa ni o ṣe ní ẹ̀rí fún wa ni o má ṣe lẹ́rìí takò wa o Ọlọ́run jó wúlò fún aláyé wa àtàlkìyàmà wa Ọlọ́run ọba subhanahu wa ta'ala fún wa ní àjọyé rẹ̀ Allahumma iftah lana fahma kitabik Ọlọ́run fún wa ní àjọyé tírà rẹ̀ bó ṣe wá fún wa ní àjọyé rẹ̀ náà Ọlọ́run ọba fún wa ní àjọyé lílò fún wa ní okun àtagbára láti lò ó innaka antal fatahul alim a máa tẹ̀síwájú insha Allah ta'ala níbi tí a dúró sínú suratul Baqara sura ńlá ni sura pàtàkì ni tí Ànábì wa sallallahu alaihi wa sallama tánàbí sọ pé iqra'u suratul Baqara fi buyutikum Ànábì ní ẹ máa ké suratul Baqara sínú lẹ́yìn fa inna ash-shaytana idha sami'a suratul Baqarati tuqra fi baytin tó gbé tí ash-shaytan tó bá dókú wọn ké suratul Baqara nínú ilé kan yóò jáde ní kò ní dúró mbẹ̀ so sura yìí akhduha baraka kíyàn ma kó ha kó mọ̀ túnmọ̀ rẹ̀ kó mọ̀ dájọ́ albarka ni ìgbésí ayé èèyàn kò ní rí bákan náà má sí dáadáa ilẹ̀ jẹ́ pé àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní tẹ́nìkan nù wọn tó bá parí suratul Baqara ẹni ẹ máa ń tóbi kẹ̀kẹ́ lójú wọn ni kí ni túnmọ̀ rẹ̀ pé nítorí ti sàǹfààní nínú mímọ̀ nítorí ti ṣe láǹfààní nínú payọ̀ Ọlọ́run ọba àbí Ọlọ́run ọba rọ àǹfààní bẹ́ẹ̀ Ọlọ́run sàbíkọ́ wa náà nínú sí ìlú bẹ́ẹ̀ nínú Suratul Baqara àyà 108 ìbẹ̀ládé
tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ti ń sọ ìpé am turiduna an tas'alu rasulakum. Olúwa ní ṣé ẹ wá fẹ́ láti máa bi òjíṣẹ́ yín kama su'ila Musa min qabl, gẹ́gẹ́ bí wọ́n ti bi Musa náà ṣáájú, wa man yatabaddali al-kufra bil-imani faqad dalla sawa'a as-sabil. Olúwa ní ẹnikẹ́ni tó bá fi àìgbàgbọ́ al-kufr, tó bá fi jìrọ̀, tó bá fi pààrọ̀ ìmánì, rẹ̀ ní bẹ́ẹ̀ ó ti sọnù ní ojú ọ̀nà tààrà, ó ti kùnà lójú ọ̀nà tó jẹ́ ọ̀nà tààrà. Eléyìí ni àyà 108. Olúwa ní am turiduna an tas'alu rasulakum kama su'ila Musa min qabl. Olúwa ní ṣé ó wà wù yín, ṣé wá fẹ́ láti máa bi òjíṣẹ́ yín tí ṣe Ànábì sallallahu alaihi wasallam kama su'ila Musa min qabl, gẹ́gẹ́ wọ́n ti bi Musa náà ṣáájú, wa man yatabaddali al-kufra bil-iman faqad dalla sawa'a as-sabil. Olúwa ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó bá fi àìgbàgbọ́, tó bá fi jìrọ̀ gbàgbọ́, irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù kúrò ní ojú ọ̀nà tó jẹ́ ọ̀nà tààrà as-sabil, ojú ọ̀nà Ọlọ́run Ọba, ojú ọ̀nà tí ó gbé wa wọ àlìjánà. Ọlọ́run kó má jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ ń bẹ̀. Tá bá wò áyà yìí, tá bá wò ó ní ìbátan pẹ̀lú àwọn kàtà tí ń bá bọ̀ tẹ́lẹ̀. Nígbà tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé ma nansakh min ayatin aw nunsiha na'ti bi khayrin minha aw mithliha. Olúwa ní tá bá pa nǹkan kan rẹ́ nínú áyà àwọn Ọlọ́run, nínú áyà kan, àbá ti ẹ̀ sọ áyà yìí di ohun ìgbàgbé fún yín, èyí tó dáa jùlọ láàmú wa. Kí ló fà? Wọ́n ní àwọn Yahudi wọ́n fẹ́nu àbùkàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, wọ́n yẹ̀yẹ́ àwọn mùsùlùmí nítorí pé wọ́n da ojú wọn, wọ́n dà kọ Kaaba lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́kọ́ da ojú kọ Baitul Maqdis fún bí ọdún kan àtòsù mẹ́fà. Wọ́n wá wò pé sáwọn ẹni mọ̀ tí wọ́n ń ṣe báyìí, bí ọdún kan àtòsù mẹ́fà Baitul Maqdis ni wọ́n dojú kọ. Nígbà tó tún yá wọ́n tún dojú kọ Kaaba nísìn, èwo ni wọ́n fẹ́ ṣe báyìí? Wọ́n ní inna Muhammadan yuhillu li ashabihi ma sha'a wa yuharrimu alayhim ma sha'a aw idha sha'a. Wọ́n ní Muhammad ó kàn ń ṣe àwọn èèyàn rẹ̀ bó ti wù wọ́n ni. Tó bá yá yóò pé nǹkan kan ẹ̀tọ́ ni, tó bá yá yóò tún pé nǹkan kan èèwọ̀ ni. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, Ọlọ́run bá ń sọ fún àwọn mùsùlùmí pé ẹ gbọ́, ẹ má mà fi iyè sí èyí táwọn ń sọ. Ma nansakh min aya, ẹbọ́lọ́n ló ní, ẹbọ́lọ́n lálágbára lórí gbogbo nǹkan. Èyí tó bá parẹ́, èyíkéyìí tó bá parẹ́ nínú àyà kan, aw nunsiha, àbá ti ẹ̀jẹ́ kí gbàgbé bá, na'ti bi khayrin minha. Olúwa ní àmì ètò dáa jùlọ wá, aw mithliha, àbí èyí tó ṣe déédéé rẹ̀. Alam ta'lam anna Allah ala kulli shay'in qadir. Olúwa ní ṣe bẹ́ẹ̀ mùsùlùmí, ibi wà nẹ́bì, ebórin lẹ̀ lọ́kàn rẹ̀, ipe agbára Ọlọ́run ju kó ṣe bẹ́ẹ̀. Alágbára Ọlọ́run Ọba, ẹni tó bá sì ní agbára, ẹ máa ń lo agbára náà. Olúwa ní Ọlọ́run Ọba, agbára rẹ̀ iná ẹ̀ ní ń fi hàn pé ẹ ṣe báyìí lénìí, tó bá dọ̀la kẹ́ mọ́ tó ṣe bẹ́ẹ̀ mọ́. La yus'alu amma yaf'al. Ọlọ́ba kì í sọ bàtà lè máa kwérì. Lọ́wọ́ sọ pé alam ta'lam anna Allaha lahu mulku samawati wal ard. Àlàyé tó wá lórí gbogbo àyà yìí. Alam ta'lam. Olúwa ní ṣe bí wà Nábì sallallahu alaihi wasallam, ebórin lẹ̀ lọ́kàn rẹ̀, ebórin lọ́kàn àwọn sàábé, anna Allaha lahu mulku samawati wal ard. Pé ọba, ìjọba sánmà àtilẹ̀ tọ́lọ́ni, ìjọba sánmà àtilẹ̀, ó tún máa sọ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala, Ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú àyà yẹn, ipe nínú àwọn àyà yìí pé pípààrọ̀ tó ń pààrọ̀ kíblà, ipe ibìkan ní kẹ́ máa dojúkọ tẹ́lẹ̀, kẹ́ tún á máa dojúkọ bòmíì nísìnyí, agbára Ọlọ́run Ọba ló fi ń hàn yẹn. Ọ̀wọ́ pé gbogbo ẹ̀yin mùsùlùmí, gbogbo ayé pátá, antum fi mamlakatihi aw antum alu mamlakatihi,
abẹ́ àkóso Ọlọ́run lẹ́wà, kò síbi tẹ́ ẹ fẹ́ dàgbà, kò síbi tẹ́ ẹ fẹ́ sá lọ. Ẹni tó jẹ́ pé abẹ́ sánmà rẹ̀ láwà, orí ilẹ̀ rẹ̀ là ń tẹ̀, tó bá ní báyìí lòun ṣe fẹ́ ẹ, yóò bá gan wọn ní àìfọ́mọ ọlọ́mọ ìlà ìṣòro olóró, àtọmọ àtòrò gbogbo yín pátá abẹ́ mamlaka Ọlọ́run ọba lẹ́wà. Ọlọ́run ọba ayẹ subhanahu wa ta'ala ó wá ní alam ta'lam anna Allaha lahu mulku samawati wal ard. ṣe bó yé wà nẹ́bì ebó yàwọn sàábé ipi Ọlọ́run ọba abẹ́ ìkápá ni rẹ̀ láwà, ẹni tá a wà lábẹ́ mamlaka rẹ̀, tá a wà lábẹ́ sultanu rẹ̀ tí ń ṣèjọba léni lórí, kí wá ló yẹ kó ní ká ṣe ìgbà tí ò sábẹ́ ẹbòmí níbo lálọ́ tá a bá fẹ́ dó sábẹ́ sánmọ̀ Ọlọ́run. Olúwa ní wa ma lakum min dunillahi min waliyyin wala nasir. Olúwa ní tí ò bá ti sọ́lọ́run ẹ̀ níyàn o, tí ò bá ti sí Ọlọ́run, ma lakum min dunillahi, lẹ́yìn Ọlọ́run ọba, min waliyyin, lẹ́ni tó lè dúró fún yín lẹ́yìn Ọlọ́run. Ma lakum min dunillahi min waliyyin, ní ẹni kankan tayọ Ọlọ́run min waliyyin, ẹni tó lè wà ń bẹ̀ fún yín. Wàlíyù ilẹ̀ tí ó mójútó ni, ẹni tí ó wà ń bẹ̀ fún ni. Olúwa ní ta ló lè dúró fún yín, ta ló lè wà ń bẹ̀ fún yín tí ẹ bá sọ Ọlọ́run. Wala nasir, kò dẹ̀ sẹ́ni tó lè kún yín lọ́wọ́. Ó tún wọ́n sí pé tọ́lọ̀ bá ń sọ pé ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin ẹ fèsì tẹ́yìn ṣe o, ẹ̀yin ẹ máa ronú nípa wọ́nranwọ̀nran táwọn ọ̀tá yín sọ o. Tọ́lọ̀ bá ní ẹ̀yí o, tó bá ní ẹ̀kọjú o, lórí òun náà ló lágbára kó pa yín láṣẹ bẹ́ẹ̀. Bákan náà ebi abẹ́ ìkápá ni rẹ̀ lẹ́wà. Ṣé bí ní sí ìlú Nàìjíríà láwà ẹ́, àwọn sọ pé according to the Constitution of Federal Republic of Nigeria, wọ́n fẹ́ kẹ́ ẹ wà binded by Constitution. Àti Constitution o, àti Nàìjíríà o, àti gbogbo ayé abẹ́ mamlaka Ọlọ́run ọba ló wà, abẹ́ sultan Ọlọ́run ọba ló wà. So kí ló fà tí ò ní lè yí tó bá wù padà, kó fi tó bá wù rinlẹ̀. Yamhu Allahu ma yasha'u wa yuthbitu wa indahu ummul kitab. Olúwa ní yamhu Allahu ma yasha'u wa yuthbit. In tó bá wù Ọlọ́run ọba a ní kó máa wà bẹ́ẹ̀, in tó bá wù apárẹ́. Ọlọ́run bá pa nǹkan mí rẹ̀ tó bá wù pé ẹ má ṣe lọ, ẹ má tún ṣe má. Wa yuthbitu, tó bá sì wù Ọlọ́run ọba a fi nǹkan mí rẹ̀ lẹ̀ pé bí mo ṣe ní kó rí lánàá bẹ́ẹ̀ náà ní kẹ́ máa ṣe lọ. Wa indahu ummul kitab. Tá bá pa gbogbo ayà yìí, tá bá pa papọ̀ pẹ̀lú ta tí ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Ọlọ́run á dojú ọ̀rọ̀ pa àwọn mùsùlùmí. Olúwa ní am turiduna an tas'alu rasulakum. Àrínà àwọn onímọ̀ tí wọ́n sọ pé gbólóhùn yìí Ọlọ́run bá dojú ẹ̀kọ́ àwọn mùsùlùmí ni. Àmì nínú wọn ni Ọlọ́run bá dojú ẹ̀kọ́ àwọn Yahudi ni. Olúwa ní am turiduna an tas'alu rasulakum. Ṣé ẹ wà máa bi òjíṣẹ́ yín? Ṣé ó wù yín ẹ̀ ń gbà lérò láti máa bi òjíṣẹ́ yín tí ṣe Ànábì wa Muhammad? Kama su'ila Musa min qabl, gẹ́gẹ́ bó sì jẹ́ pé àwọn Bani Israel báwọn náà ṣe ń da Musa láàmú tán bí lóníranran béèrè. Olúwa ní wa man yatabaddal al-kufra bil-iman faqad dalla sawa'a as-sabil. Ẹni tó bá fi ìmánì tó bá fi kúfùrù ṣe pàṣípàrọ̀ ìmánì, ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ó ti sọnù, ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ti kó lójú ọ̀nà Ọlọ́run ọba. Àwọn àfọ́ ní mímọ̀ wọ́n ní áyà yìí arínú wa tí wọ́n sọ pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala pé khitabu níbi wọ́n ní innahu lil yahud, wọ́n ní Ọlọ́run ọba dojú ọ̀rọ̀ yẹn kọ àwọn Yahudi ni. Innama sa'alu an-nabiyya sallallahu alayhi wa sallam an ayatin ya'ti biha. Nígbàtí wọ́n ní ìwà Ànábì ọya fún wa ní àwọn àpẹẹrẹ kan tí a fi mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ọba ni ọ́, fún wa ní àmì, fún wa lápẹẹrẹ. Waqil, àwọn mìíràn àwọn onímọ̀ tafsir wọ́n ní innahu lil mushrikin. Wọ́n ní ọ̀rọ̀ yìí Ọlọ́run ọba dojú ẹ̀kọ́ àwọn ọ̀ṣẹbọ ni. Nígbà táwọn náà dojú challenge kan Ànábì sallallahu alayhi wa sallam pé wà Ànábì ṣe nǹkan báyìí, wà Ànábì ṣe nǹkan báyìí. Àwọn kan ní innahu lil muslimin, pé khitabu yìí Ọlọ́run bá dojú ẹ̀kọ́ àwọn mùsùlùmí ni. Ọ̀rọ̀ di mélòó? Gbólóhùn pé ṣé am turidun, ṣé ẹ wá fẹ́
ẹ fẹ́ máa bi òjíṣẹ́ yín gẹ́gẹ́ bí àwọn kan ṣe bí Musa náà ṣáájú láti dá láàmú, láti máa ṣe kíni, láti máa ṣàyàkókò nàkí sí ọ̀rọ̀ Ọlọ́run ọba. àwọn kan sọ pé al-khitab, pé khitabu yìí wọ́n sọ pé lil yahudi wan nasara, lil yahud, àwọn yahudi lọ́wọ́ ọba dojú ẹ̀kọ́ pé ẹ̀yin yahudi kí ló fà á tẹ́tù máa bi ànábì yín náà. àwọn abẹ́rẹ́ pé kí ló fà á tọ́lọ́ ń pe ànábì ní ànábì Ọlọ́run àwọn yahudi. a sọ pé nítorí pé àwọn yahudi náà nínú umma ànábì sallallahu alaihi wasallam ni wọ́n tó gbé al-ummatu ummatan, ummatuhu sallallahu alaihi wasallam ummatan. tán bá ní al-umma ànábì, al-umma méjì ní bẹ, ummatu da'wa, umma pé gbogbo àwọn tó lọ rán ànábì sí, gbogbo ẹni tí ó mọ̀ wà láti gbà tọ́lọ́n ti gbé ànábì dìde tí ó fi di ọjọ́ al-qiyama ọlọ́run ànábì sí wọn. torí bọ́ ní wa ma arsalnaka, ìlọ́lọ́n sọ wa ma arsalnaka illa rahmatan lil alamin. ó túnmọ̀ sí pé rìsálà tọ́lọ́run fún ànábì wa Muhammad rìsálà alamiya ni. a jẹ́ pé látara pé umma dáwà ni wọ́n, pé dáwà ànábì wa sallallahu alaihi wasallam, dáwà yẹn náà dáwà tó jẹ́ pé ọlọ́run dojú rẹ̀ kọ wọ́n náà. tọ́lọ́run bá sọ pé rasulakum, òjíṣẹ́ yìí tá a gbé dìde láàrin, tá a gbé dìde fún yín dáre, kódà kó jẹ́ pé ẹ̀ ń takò òjíṣẹ́ yín náà ni, kò chẹ́ǹjì kankan. àbáwọn ẹlẹ́bọ rasulakum, nítorí pé àwọn Quraysh àrin wọn lọ́lọ́ba ti gbé ànábì wa Muhammad dìde. ó lá ní ṣe ẹwà máa bí wọ́n ṣe bí Musa náà min qabl ní ṣáájú ni. so àwọn kan wọ́n ní khitabu lil muslimin, wọ́n ní àwọn mùsùlùmí òun lọ́lọ́run ti ẹ̀dá ojú àyà náà lọ́lọ́run bá dojú ẹ̀kọ́. ṣùgbọ́n almuhim, èyí tó ṣe pàtàkì ó ní pé ká mọ̀ yìí pé níbẹ̀rẹ̀ dáwà ànábì wa sallallahu alaihi wasallam, ojú ànábì sallallahu alaihi wasallam ojú ẹ̀rí tó, ojú ànábì rí tó. nínú àwọn nǹkan táàfì mọ̀ pójú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ojú rẹ̀ orí tó, òun náà ni àkọọ́lẹ̀ kan èyí tó fẹsẹ̀ rinlẹ̀ tó wá níbi àwọn Quraysh wọ́n jókòó lọ́dún kan nípa ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ilé wa náà àkọọ́lẹ̀ Jabir ibn Abdullah ó ní ijtama'at Qurayshun lin-nabiyyi sallallahu alaihi wasallam yawman. ó ní àwọn Quraysh níjọ́ kan wọ́n pàmọ̀ràn pọ̀, wọ́n pè pàdé lórí ànábì. faqalu, wọ́n sọ pé unzuru a'lamakum bis-sihr, ẹwọ ẹni tó bá mọ̀ dán pàjù nínú yín, ẹwọ ẹni tó bá mọ̀ àdìgbà tó dówọ́ jù nínú yín, wa shi'r, ẹni tó bá mọ̀ orin kọ ẹ̀wà, faliyati hadha ar-rajul, ẹ jẹ́ kó wá bá arákùnrin tí wọ́n pè ní Muhammad yìí, alladhi farraqa jama'atana, ẹni tó jẹ́ pé ó ti fán wa ká, wa shattata amrana, alámọ̀rí wa tó wà lẹ́yọkan, ẹyọkan tó ń sọ lórí ìbàjẹ́ ni ó, ẹyọkan tó ń sọ ẹ lórí ìṣìnà ni ó, lórí ìdàlúrú ni ó. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní ànábì yìí fọ́ wa, alámọ̀rí wa kò jẹ́ kó wà lẹ́yọkan mọ́. wa abadinana, ẹ̀sìn táwọn ń sìn, ìbọ̀rìṣà wọn, ànábì ń sọ pé kò dáa, ń fẹnu àbùkù kan. wọ́n ní ẹ wá ẹnìkan láti lọ bárakùnrin yìí sọ̀rọ̀, falyukallimhu wàlíyànzòr máa yaruddu alayhi, ẹ jẹ́ kán lọ bá sọ̀rọ̀ káàtì ẹ̀gbọ́n tó náà fẹ́ sọ, kágbọ́n tó fẹ́ sọ fẹ́ nìyẹn. nígbà tí wọ́n á ṣe pàdé tán, kí ni wọ́n sọ? wọ́n ní la na'lamu ahadan àmín kankan ghayra Utba bin Rabi'a, wọ́n ní kò sẹ́ni kankan tó lè ṣe ẹ̀rọ ẹ̀jọ̀ Utba bin Rabi'a lọ. ní abá dojúkọ wọ́n ní anta ya Abul Walid, rí Abul Walid, ìwọ náà ló tó iṣẹ́ ńlá náà ló tó jẹ́. fàtàwù Utba wa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ilé ní bẹ̀rẹ̀ Islam. faqal, nafsi ya Muhammad anta khayrun am Abdullah, anta khayrun am Abdullah, rẹ Muhammad ṣé wọ́n ló lóore jù ní àbí Abdullah? ẹ wò béèrè o. am turiduna an tas'alu rasulakum kama su'ila Musa min qabl, anta khayrun am Abdullah, rẹ Muhammad ṣé wọ́n ló lóore jù ní àbí Abdullah?
just like nísìnyí nílẹ̀ Yorùbá náà tẹ́ bá sọ pé nǹkan kan súnà Ànábì wa Muhammad ṣé ẹ máa ju bàbá alágbádá lọ ṣé ẹ máa ju bàbá tàmọ́dọ̀ lọ ní irú ìbéèrè yẹn wọn kì í dáhùn rẹ o kí ni mo ní wọn kì í ṣe wọn kì í dáhùn rẹ o ẹwọn tí Abul Walid Utbah ibn Rabi'a tí àwọn kèfèrí yàn pé ìwọ ló lè ṣe lọ́ba sọ pé anta khayrun nígbà tó wá déwájú ẹ̀ ẹwọ muqaddimah tó fún Ànábì ó ní anta khayrun am Abdullah kí n tó sọ tí máa sọ ṣé wọ́n ló lórí dùn ní àgbà rẹ̀ fasakata an-nabiy sallallahu alaihi wasallam Ànábì wá dákẹ́ qal anta khayrun am Abdul Muttalib ṣé wọ́n ló dáa jù ní àbí Abdul Muttalib tani Abdul Muttalib náà bàbá bàbá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó ń lọ ìtọ́lọ ní gbogbo sí ń ṣe bá rẹ̀ òṣèrú ẹ̀ o bàbá tó bí bàbá rẹ̀ òṣèrú eléyìí o fasakata Rasulullah sallallahu alaihi wasallam Ànábì wa dákẹ́ qal fa in kunta tazhar tó bá wá ń lérò anna haula'i khayrun mink tó bá ń pa àwọn ẹni àwọn èèyàn yìí ni wọ́n qad abadul alihata allati ibt àwọn òsàtàwà ń sìn tó ń fi ẹnu àbùkù kan yìí ni làwọn náà sìn o wa in kunta tazum annaka khayrun minhum tó bá ń rò pé wọ́n dáa jù wọ́n lọ kó mọ́ ṣe jù wọ́n lọ fatakallam hatta nasma'a qawlak ó yá sọ̀rọ̀ jágbọ́n tó fẹ́ sọ̀rọ̀ wí kẹ̀kẹ́ jáde kájọ́ amma wallah ó ní ṣùgbọ́n gbọ́ ó ní wallah ó ní mo fi Ọlọ́run ọba mo fi búra ó ní ma ra'ayna sakhla ash'ama ala qawmika minka ma ra'ayna sakhla wọ́n ní ààrí sakhla kan wọ́n ní tí wọ́n ń pè ní asakhla ó ní al-mawlud al-muhabbab ila alihi ẹni tó jẹ́ pé àtẹ̀bí àtàrà wọ́n gbà tiẹ̀ wọ́n láìkẹ́ ẹni tí gbogbo ẹbí gbogbo ara tán nífẹ̀ẹ́ ó ní ààrẹ nìkan tí ara lé tẹ́bí tara tí wọ́n fìfẹ́ hàn sí tí wọ́n fi ìfẹ́ bá lò ash'ama ala qawmika minka tó wá kó orí ibú wọnú ẹbí tó kó orí ibú wọnú ara tó wọ Muhammad ya subhanallah lẹ́nu tani lẹ́nu Abul Walid Utbah bin Rabi'a ewu àgbékalẹ̀ Lárúbáwá ó ní fa wallah ma ra'ayna sakhla ó ní mo fi Ọlọ́run bá búra ààrí ọmọ kan tán bí ń léèrè tí gbogbo ayé tí wọ́n gbé sórí bẹ́ẹ̀dì tó wá gbéra ẹ̀ sórí ẹni báyìí tó gbéra rẹ̀ sórí ilẹ̀ ẹlẹ́ tó wọ Muhammad faraqta jama'atana ẹyọ kan láwà tẹ́lẹ̀ wọ́n ló kún wáyé lẹ́yẹlẹ́ wa shatatta amrana ó ní wa shatatta amrana alámọ̀rí wa ẹyọ kan la máa wà tẹ́lẹ̀ gbogbo wa ájọ pàdé ájọ ṣe ìwọ ló fún gbogbo ẹ̀ka wa ibta dínánà ẹ̀sìn wa ó ń fẹnu àbùkán ó ní wa fadahtana fil arab Lárúbáwá wa Quraish ẹni yẹ ni ẹyẹ ni wá sọ wá dẹntí gbogbo ayé tán yọnu sí ó sọ wá dẹ ní àbùkù tó aláṣírí hatta tara fihim anna fi Quraish sáàhìrán tí gbogbo ìyẹn fi wá ń sọ yí pé nínú Quraish bọ́n ṣe wà nóbù tó bí wọ́n ṣe jẹ́ ní bí ẹni èèyàn bí èèyàn tó bọ́n ṣe jẹ́ ìdílé pàtàkì tó sáírù kan apawọ́dà kan onídẹ́ kan bẹ láàrin wọn wa anna fi Quraish kahina Ànábì náà ni a sọ lókọ́ wọn òpìdẹ́ kan bẹ láàrin wọn ó ní wa anna fi Quraish kahina tó fi wọ́n gbé láàrin àwọn Quraish ẹni tó ti jẹ́ kí ni alágbígbá wà láàrin wa ní ṣe gbogbo tó mú wá fún wa náà kọ́ ni jẹ́mọ́ ẹni tó bá ti fíìlì rú ẹ̀rí nínú ilé táwọn àgbàlagbà lé pé yàn pé ẹ wá
súnà náà ni ó ní ọmọ 25 years ó ti wá darúgbó báyìí ẹ wo psychological war. Súnà náà ni gbogbo àwọn ìyàwó yín tán ń gbá sọ́nlẹ̀ lágbára ọ̀ ọ̀nà sẹ́sìn náà lélẹ̀. Ya subhanallah, sùúrù náà ni ọ̀rọ̀, wàláhì sùúrù náà. Wọ́n wá dojú wípé kí ni dárákùnrin náà sọ́sọ́ wíwá Ànábì sallallahu alaihi wasallam kò sí nǹkan kan tó kó wa àárín wa wá dá àárín wa rò. Wọ́n á wò ó bá ṣe pọ́n ọ lé tó, bó bá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó, bó bá ṣe gbá tiẹ̀ tó. Wọ́n ní gbogbo tó ń sọ yẹn Ànábì kan wọ́n ràn báyìí bí tí mo lọ ní Ànábì kan wọ́n ràn ní nígbà tá Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó sọ ọdún tí ó sọ tán Ànábì ni àfàrọ́kítà sí ó ti fulẹ̀ sí ó ti ṣe tán ẹ̀kọ́ mi ìtùnú. Ànábì jọ sọ gbogbo paul gbogbo mẹ́rin àfàrọ́kítà sí ó ti parí oníbẹ̀. Ànábì bẹ̀rẹ̀ sí ka Hamim tanzilu minar rahmanir rahim suratu Fussilat. Arákùnrin bá padà sọ́dọ̀ àwọn èèyàn nígbà tó padà wọ́n bóò ni ó sì nǹkan kan tí èmìrí fàyọ́ ń bí ọ̀rọ̀ rẹ̀ o jù pé ma taraktu shay'an ara annakum tukallimunahu bihi illa kallamtu. Ẹjá kọ́ béèrè ọkùnrin yẹn ó jíṣẹ́ dáadáa bí ó jíṣẹ́ dáadáa. Ó ní gbogbo ń tẹ̀rù pé mo lè sọ mo sọ ọ̀. Qalu al-ajabaka wọ́n ní bó ti wá sọ́tó sọ́dọ̀ olóhùn. Qala na'am wọ́n ní bẹ́ẹ̀ ni. Qala walladhi ó ní ṣùgbọ́n nǹkan ó ní qala na'am ó ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní kí ni tó wá ń sọ náà wọ́n ní lọ́nà tó pé mo kàn ń sin létí ipe irú jágbe má tọ́lọ̀ ń jágbe má wọn áádí kó mọ̀ lọ jágbe mẹ́yìn náà ó ní sọ ikọ̀ ló sá ń pariwo. Gbogbo wọn sọ pé bóò ni wọ́n náà tún ṣe ń ṣe báyìí ó dídí owó àgbá kí wá ní gbogbo tó ń sọ ìpínlẹ̀ ó túnmọ̀ sí ní sí ní àwọn àsìkò tọ́ ọ̀dà challenge mi náà wà bẹ̀rẹ̀. Kí ni challenge mi tó bẹ̀rẹ̀? Nínú challenge tó bẹ̀rẹ̀ Ọlọ́run sọ fún Al-Qur'an al-Karim. Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run sọ pé àwọn kèfèrí wọn sọ wa qalu wọ́n ní wọ Muhammad lan nu'mina laka a lè gbà ọ́ dọ̀ o a lè tẹ̀lé lánàá rẹ o hatta tafjura lana minal ardi yanbu'a tí tó fi jẹ́ pé ilẹ̀ yìí ó jẹ́ kí omi ìṣẹ́lẹ̀ rọ ilẹ̀ ó lanu omi ó sì máa ṣẹ́ dúdúdú ń bẹ̀. Aw takuna laka jannatan kí wá ṣe yẹn nìkan aw takuna laka janna ọgbà kan oko kan wà min nakhilin tí ó di oko dàbínù wa inabin bákan náà yóò di oko títí inab fatufajjira al-anharu khilala tafjira láàrin oko yìí náà ó tún wá mú kí omi ìṣẹ̀lẹ̀ omi kó máa là ń bẹ̀ kò ní jẹ́ pàtó ẹ̀sẹ̀ lọ́mọ wẹ́ẹ̀tì oko. Ẹ má gbàgbé àwọn tó ń bèèrè ìdẹ́sàtì ní àwà ọ ẹ bá ti dé mẹ́kàrí ẹ mọ̀ tún mọ́ tán bí ànẹ́bí ìpé in tán bèèrè lọ́wọ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam mustahil fi zamihim ìpé ìwọ tani ìwọ àti tani ọlọ́run wọn ṣe àbí mọ́ wọ́rí á fi challenge sí á fi torí ẹ̀ ṣe ẹ obìnrin náà ti bẹ̀rẹ̀ wọn ni la nu'mina laka a lè gbà tó mú wa hatta tafjura lana minal ardi yanbu'a jẹ́ kó mi ìṣẹ́lẹ̀ rú kó máa jáde. Aw takuna laka janna bẹ́ẹ̀ náà tó mi ìṣẹ́lẹ̀ rú yẹn bá ti ń jáde kí yẹn wà lọ́tọ̀ kó tún wá di pé kó tún wá ní oko tó yẹ pé dàbínú wà ń bẹ bákan náà èso grape wà ń bẹ fatufajjira al-anhar ó wà jẹ́ pé omi ó wà la omi sáàrin oko yẹn khilalaha láàrin rẹ̀ tafjira tí ó látàrí pé omi ń sàn láàrin ẹ̀ so kò ní nípa ń lóko lọ́wọ́ ẹ̀tì máa aw tusqita as-samaa kama za'amta alayna kisafa tàbí pé sánmà tó ń sọ yìí náà jẹ́ kó jábọ́lé wa lórí kisafa
kó jẹ́yà ebi yà náà ni jẹ́yà ń sìn yàní kó jẹ́ qit'atan min al-'adhab aw qit'atan min al-'adhab iṣẹ́ bí ìpín ìyà kan náà ni fi ya yẹn fi jẹ wá ní ìsìn aw ta'ti billahi wal malaikati qabila tàbí ọlọ́run àtàwọn màláíkà mọ́ wá kájọ mọ́ wòrà wọ́n fi tètè báyìí gbọ́lọ́run wá bẹ́ẹ̀ màláíkà wá jájọ mọ́ wòrà wa báyìí qabila kájọ fèsì ara wa ní ojúkorojú báyìí aw yakuna laka baytun min zukhruf tàbí kó o tún nílé gbogbo ta tó wá ń sọ yìí o kó o tún wá ní ilé tó jẹ́ pé yóò jẹ́ kìkìdá ọ̀ṣọ́ tó bá nílé tó jẹ́ kìkìdá ọ̀ṣọ́ yẹn tán aw tarqa fi sama ó tún wá gun sánmà lọ wala nu'mina liruqiyyika tó bá lọ gun sánmà lọ dé ànígbà o hatta tanzila alayna kitaban naqra'u ó gun sánmà yẹn lọ bó ṣe wá ló gun sánmà yẹn lọ yẹn ànígbà bó gun sánmà lọ tó bá kàn padà bó ṣe gun sánmà lọ yẹn ó wà mú tí àkànbọ̀ lódìdí naqra'u ó wà gbé kalẹ̀ àkà àrípé ọ̀dọ̀ ọlọ́run ló ti lọ gbà wá kìí ṣe tí màláíkà wá fún ọ ní ẹyọ kọ̀ọ̀kan yẹn wọ́n bí náà ti bẹ̀rẹ̀ lánàá mi nàlàkà Muhammad Ali gbà ọgbọ́ kó lórí ẹ̀ pé a ní gbà nǹkan àkọ́kọ́ ọya kọ́kọ́ ní kí omi ìṣẹ́lẹ̀rú kó jáde báyìí tómi ìṣẹ́lẹ̀rú bá ti ń jáde tán aw takuna laka janna min nakhil wa 'inab bákan náà oko ọgbà tó jẹ́ pé yóò kún fún èso dàbínù tí ó kún fún dàbínù tí ó kún fún igi dàbínù yóò kún fún èso gírèpù fatufajjira al-anhara khilala tafjira omi ó sì máa sàn láàrin rẹ̀ báyìí ẹgbẹ́ omi yẹn ìwọ ló là á tí wọ́n máa wọ́ta oko yẹn aw tusqita as-samaa kama za'amta tàbí kò tiẹ̀ bó ṣe ń rò náà pé ìyà ń bọ̀ láti sánmà ọ̀ jẹ́ kí ìyà yẹn jẹ́ kí sánmà ọ̀ jálù wá lórí kí sàfà káti ẹ̀ jẹ́ dé inú ìyà tó sọ aw ta'ti billahi wal malaikati qabila kìí tún ṣe yẹn nìkan o tó bá tún ṣe yẹn tán àtọ́lọ́ àtàn màláíkà qabila afẹ́jọ wà nífẹ̀ẹ́ tètè báyìí kìí sọ ma sọ fún àpò bẹ́ẹ̀ sánmà àfẹ́ má aw yakuna laka baytun min zukhruf ilé kan tó yẹ pé kìkìdá ọ̀ṣọ́ ni pé ọ̀ṣọ́ ni ó jẹ́ aw tarqa fi sama kìí ṣe yẹn nìkan tó bá tún ti ń ṣe bẹ́ẹ̀ ó tún máa gun sánmà lọ wala nu'mina liruqiyyika tó bọ́ wá gun sánmà lọ taari ọ báyìí tó wọnú ẹ̀ lọ taari pé àmẹ́rí máa àtún ní gbà ó hatta tanzila alayna kitaban naqra'u àfìgbà tó bá yẹ pé tó bá ti ń bọ̀ ó gbọ́dọ̀ mú tírà kan bọ̀ látọ̀dọ̀ ọlọ́run táàjọ ká kí lọ́lọ́run bá ní ká nàbì sọ olúwa ní kul subhana rabbi hal kuntu illa basharan rasula ọlọ́run nàbì sọ fún ọkùn subhana rabbi mímọ́ ọlọ́run bá mi hal kuntu illa basharan rasula ṣe mo jẹ́ kẹ̀kẹ́ náà ju pé mo jó ti ṣe ọlọ́run ebí èèyàn bí ti ilé mi náà kí ló bá tó yẹ pé ń béèrè gbogbo àwọn nǹkan yìí àwọn àyàtò yìí àrínà Suratul Isra kí ni tí mo fẹ́ lò mẹ́ ó ní pé àwọn ẹlẹ́bọ àwọn náà ní challenges tí wọ́n tán dojú ẹ̀kọ́ Ànábì sallallahu alayhi wa alihi wa sallam Anas bin Malik radiyallahu anhu wọ́n ní ó sọ pé anna ahla Makkah àwọn ará Makkah sa'alu Rasulallahi sallallahu alayhi wa sallam an yuriyahum ayata wọ́n ní wà Ànábì sallallahu alayhi wa sallam ọya fún wa ní àyà pé òjíṣẹ́ Ọlọ́run ọba ni ọ fún wa láyà Ànábì sallallahu alaihi wasallam fa'arahum inshiqaq al-qamar Ànábì wá fi hàn wọ́n bí al-qamar òṣùpá bó ṣe pín sí méjì tó ń túbẹ̀ náà ọ̀gbà ọ ìtafẹ́ ló ń bẹ̀ ò ní pé àwọn Yahudi àwọn Quraysh tí wọ́n jẹ́ ìran Ànábì sallallahu alaihi wasallam oríṣiríṣi náà làwọn náà bí ànábì àwọn táwọn jẹ́ Yahudi oríṣiríṣi náà ni àwọn náà bí ànábì níbi ìwọ Muhammad ọ̀dà nígbàtà ti dá gbogbo ọgbọ́n tí ó lọ
ọ̀dà báyìí ńkọ́ àwọn Yahudi náà béèrè tí wọ́n náà Ọlọ́run wá ń sọ pé ṣé wọ́n fẹ́ mọ̀ bí ànábì ni àwọn kan náà àwọn onímọ̀ tafsir wọ́n ní àwọn tọ́lọ́wọ́n ọba dojú ọ̀rọ̀ kọ àwọn Quraysh àwọn ẹlẹ́bọ àtàwọn Yahudi ni àpẹẹrẹ tí àwọn Quraysh ìlàmú àyìn adẹ̀rí nù wọn tí wọ́n sọ pé àwọn mùsùlùmí àwọn náà ní Ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ni ó dojú ọ̀rọ̀ yẹn ló dojú rẹ̀ kọ wọn afọ́ àjọ Ibn Jarir at-Tabari imam al-mufassirin lábẹ́ àyà yìí nínú tafsir wọn wọ́n ní ikhtalafa ahlu ta'wil fi sababi alladhi min ajlihi unzilat hadhihi al-aya wọ́n ní àwọn onímọ̀ nípa al-Qur'an ọ̀rọ̀ wọn ó jẹyọ kan lọ lórí pé kí ló fà tó náà bá fi sọ àyà ìkalẹ̀ am turiduna an tas'alu rasulakum kama su'ila Musa min qabl ṣé ẹ̀yin náà wá fẹ́ máa bi òjíṣẹ́ yín sáàwù yín láti máa bi òjíṣẹ́ yín ní wọ́n ṣe bí Musa náà ní sáájú ni wọ́n ní àwọn onímọ̀ tafsir wọ́n sọ oríṣiríṣi nípa àyà yìí ọ̀kan tí màá fẹ́ mẹ́nu bá ń bẹ̀ wọ́n ní Mujahid radiyallahu anhu rahimahullah ẹ̀rọ tí mo ní Mujahid ó sọ pé àrọ́tò al-Qur'an ala ibn Abbas salasa marrat Mujahid sọ yí pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun kí al-Qur'an fún Abdullahi ibn Abbas láti bẹ̀rẹ̀ dópin ó ní akifu inda kulli aya tí n bá ti ka aya kan tán màá dákẹ́ màá tẹ́tí as'aluhu wa yujib màá máa bí léèrè gbogbo tó jọmọ́ aya yẹn yóò sì máa dá mi lóhùn Mujahid yẹn sọ pé salat Qurayshun Muhammadan sallallahu alayhi wa sallam inú táwọn Quraysh bèèrè lọ́wọ́ ànábì ni pé an yaj'ala lahum as-safa dhahaba pé òkè sàfá kánàbí ó sọ di kìkìdá gold faqal ànábì wá pé na'am ànábì ni mo ti gbọ́ wa huwa lakum kal-ma'idati li bani Isra'ila in kafartum irú ìlérí tó wá pẹ̀lú al-Ma'ida nígbà táwọn Bani Isra'il tán sọ fún Isa pé aliyastati'u rabbuka an yunazzila alayna ma'idatan minas sama' ìlérí tó lọ́wọ́ bá ṣe fún wa pé tí ń bá sọ kalẹ̀ tí ń bá sọ tẹ́ ń bèèrè yẹ kalẹ̀ fún yín ní Ma'ida náà ẹni tó bá ṣe kèfèrí nínú yín máa fi àtẹnìkan jẹ́rí ilé ayé máa fi jẹ́ Ànábì na'am tẹ́ ẹ bá ní kí gbogbo òkè Sàfá kò di gold Ànábì na'am asọ́fà ọlọ́ndàkùn mẹ́ṣe hajj mẹ́ṣe léwọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́nṣẹ́ rọrùn fún wa bí i bá débẹ̀ èyàn rí asọ́fà oní na'am Ànábì bẹ́ẹ̀ ni wa huwa lakum kal-ma'ida ṣùgbọ́n condition ni ó in tó lọ ń so mọ́ Ma'ida ìgbà táwọn Bani Isra'il táwọn náà ń bèèrè lọ́wọ́ Musa pé aliyastati'u rabbuka an yunazzila alayna ma'idatan minas sama' ṣọ́lọ̀ ọba rẹ̀ so kápá pé kó sọ tébù oúnjẹ kalẹ̀ láti sánmà wọ́n wá là wọ́n ni nuridu an nakula minha kìí ṣe pé tébù oúnjẹ ó sọ̀kalẹ̀ o tí ó tún wá lọ padà o nuridu an nakula minha à ń pè títà jẹ́ ń bẹ̀ Musa ni ó possible ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé tí n bá sọ̀kalẹ̀ fún yín ẹni tó bá tún sá ìgbàgbọ́ lẹ́yìn ìgbà náà máa fi ìyà tó lágbára máa fi jẹ ìyà tẹ́nìkan jẹ́rú ẹ̀rí so Ànábì Muhammad àwọn Quraysh náà wá dojú ẹ̀kọ́ gẹ́gẹ́ bí tí Mujahid sọ pé salat Qurayshun Muhammadan sallallahu alayhi wa sallam ó ní àwọn Quraysh bèèrè lọ́wọ́ Ànábì Muhammad an yaj'ala lahum as-safa dhahaba pé kó sọ Sàfá kó sọ di kìkìdá gold faqala na'am Ànábì ni ó ṣe bẹ́ẹ̀ wa huwa lakum kal-ma'idati li bani Isra'ila in kafartum ṣùgbọ́n in tí ó tẹ̀lé ni pé irú àdánwò tí Ma'ida yẹn jẹ́ fún Bani Isra'il tẹ́ bá sá ìgbàgbọ́ yóò jẹ́ fẹ́ yìí náà fa abaw wa raja'u wọn àdẹ́jà o àná ìwọ ní amúníjà amúni wọ́n ní ọlọ́pàá ìwọ lóore wọ́n ní amúníjà amúni wọ́n ní ọlọ́pàá ìwọ ń tèpè amúníjà amúni èwo ló ní bọ́m̀bẹ̀ sọ́lọ́pàá ní máa ń dájọ́ ni ìwọ ti mú mi lọ ní ẹjọ́ náà sọ fún Ànábì pé lẹ́sùn pé kó gé kí a máa kó góòdì ìní àwọn àmọ́ ìjẹyà sí
fa abaw rárá òwúlẹ̀ ní ṣe wa raja'u kálukú wa padà sílé pé ẹwọ́ ẹ má dá lóhùn ẹ̀ẹ̀kan má dá lóhùn ẹ̀yin náà ẹ̀ sí tẹ́rí sí oní fa anzalallahu ta'ala ní ọlọ́ba wa sọ̀kalẹ̀ pé am turiduna an tas'alu rasulakum kama su'ila Musa min qabl tí ẹ̀yin náà fẹ́ máa béèrè bá àwọn Bani Israel sì béèrè lọ́wọ́ Musa pé àwọn Bani Israel wọ́n béèrè yẹn lọ́wọ́ Isa àbí kí ni ìtàn Bani Israel kí là ń tàn béèrè lọ́wọ́ Musa an yuriyahumullahu jaratan pé jẹ́ àwọ̀ ọlọ́run báyìí ṣé ó yàtọ̀ sí táwọn ti bí náà sọ́nà Al-Qur'an Karim aw ta'tiya billahi wal malaikati qabila àwọn ilé ìfẹ́ fún yàyàkú yàdá wá ti bí gan lọ ìbọ́lọ̀ nìkan làwọn ilé ìfẹ́ rí àwọn kùrẹ́ ṣọ́gá aw ta'tiya billahi wal malaikati qabila afẹ́kọ̀ gbé ọlọ́run wá gbé gbogbo màláíkà wá kó jẹ́ pé kán wá fèsì wá báyìí sọ̀dá ọlọ́run lè sọ pé Muhammadu o èmi mo rán o àwọn màláíkà náà lè sọ pé àwọn ọlọ́run ṣe ẹwòrònú àwọn kèfèrí ló fi jẹ́ pé èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ tafsir ń sọ ni pé àyà ọlọ́run bá subhanahu wa ta'ala sọ kalẹ̀ lórí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ní pàtàkì jọ àwọn Quraysh ṣùgbọ́n àwọn Yahudi àwọn náà wọ́bẹ̀ bákan náà Sheikh wa Ibn Uthaymeen rahimahullah ta'ala wọ́n ní tàbá sọ pé àwọn mùsùlùmí náà ọlọ́run bá dojú ọ̀rọ̀ yẹn kan wọ́n ní kò jìnnà wọ́n ní wal ayatu wọ́n ní àyà yìí salihatun lil aqwali kulliha wọ́n ní àyà yìí ó ṣiṣẹ́ ó wọlé fún gbogbo àwọn èèyàn tá a sọ yìí pé àyà am turiduna an tas'alu rasulakum kama su'ila Musa min qabl wa man yatabaddal al-kufra bil-iman faqad dalla sawa'a as-sabil Ọlọ́run ní ṣé ẹ wá máa béèrè tí ó wà wù yín láti máa béèrè lọ́wọ́ ànábì ni ó wù yín láti máa béèrè lọ́wọ́ òjíṣẹ́ yín bí wọ́n ṣe bí Musa náà ń jọ́ kínní àná láti fi dá alágara láti fi mú sí Ọlọ́run sùn ṣe láti fi mú ṣe Ọlọ́run jù sùn láti jẹ́ Ọlọ́run ní kama su'ila Musa min qabl bá ṣe bí Musa bá ṣe rí pé wọ́n bí Isa náà gẹ́gẹ́ bí Mujahid ṣàlàyé fún wa tánà bí sókè na'am wa lakum kal-ma'idati in kafartum irú ìyà tó jẹ àwọn Bani Israel jọ ẹ̀yin náà tẹ́ ẹ̀ bá ti gbà ọ́ gbogbo sàfálì bí gold bọ̀ fẹ́ gbà tẹ́ẹ̀sì ní kọ tẹ́ bá ti kọ ìyẹ́ ọ̀tẹ̀lẹ̀ o kí ni àkọọ́lẹ̀ sọ ó ní fa abaw wa raja'u gbogbo wọn kọ Olúwa ní ẹ̀yin kèfèrí ó clear pé Ọlọ́run dojú ọ̀rọ̀ yẹn káwọn kèfèrí àbí ṣùgbọ́n táwọn mùsùlùmí kọ́ Sheikh Ibn Uthaymeen wọ́n ní wal ayatu salihatun lil aqwali kulliha wọ́n ní àyà yẹn bá gbogbo ẹ̀ lọ li'anna Muhammadan tó bí anábíwá Muhammad rasulun lil jami' rasulun lil jami' ló jẹ́ kí n bẹ̀rẹ̀ pé umma nẹ́bì ní àwọn Yahudi àtàwọn aláṣìṣe náà lọ́nà kan bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀kọ́ nítorí pé méjì ni ummatu ad-da'wa gbogbo ẹni tọ́lọ́run rán nẹ́bì sí ní ummatu ad-da'wa ẹlẹ́ẹ̀kejì ummatu al-ijaba àwọn tí wọ́n dá nẹ́bì lóhùn ó ní àwọn kí ni o ìlàwà mùsùlùmí Ọlọ́run àdúpẹ́ o ó dàbí àdísì kan lọ́dọ̀ mọ́ Bukhari àdísì tánina tán màláíkà wá bá nàbí wa sallallahu alaihi wasallam tán ní inna li sahibikum wọ́n sì bá tó ń sùn lọ́wọ́ wọ́n ní inna li sahibikum hadha mathala fadribu lahu mathala anábì tó ń sùn yìí èèyàn yìí àmàláíkà ni ó wọ́n á sọ pé èèyàn yìí ó ní àpéjúwe kan tá a fẹ́ ṣe fún ó ní àlàyé ọ̀rọ̀ kan ó ní àfijọ kan tá a fẹ́ fi jọ fadribu lahu mathala ọ̀yá ẹja fún láfijọ yẹn wọ́n ní faqala ba'duhum innahu na'im ọkàn náà màláíkà wọn sọ fún wa pé ẹ̀rí kó ń sùn ni wa qala ba'duhum innal 'ayna na'ima wal qalba yaqdhan pé ojú rẹ̀ máa ń sùn ní ọkàn rẹ̀ ni máa ń wà ní títají ni kí ni túmọ̀ ẹ̀túnmọ̀ ẹgbẹ́ kódà tó bá ń sùn kì í sàsùn péye
tó bá ń sùn gbogbo ń ta bàbá sọ náà ni ó gbọ́. náà sọ pé àpéjúwe ànábì kamathali rajulin bana daran, ó dàbí ẹnìkan tó kọ́lé, nígbà tó kọ́lé tán tó kọ́ tó ti yáàyè, wa ja'ala fiha ma'duba, ó wá fi jíjẹ àti mímu ó wá fi sínú ilé náà. Thumma ba'atha da'iya, ó wá gbé àwọn èèyàn kan dìde, ó wá gbé arákùnrin kan dìde tó kọ́ lọ́ọ́ máa pe àwọn èèyàn wá. Ó ní faman ajaba da'iya, ẹni tó bá dá oníṣẹ́ lóhùn, ìránṣẹ́ àbí ẹni tó bá dá ìránṣẹ́ lóhùn, ẹni tí wọ́n ránṣẹ́, ẹni tó bá dá lóhùn, ó ní dakhala ad-dara wa akala min al-ma'dubati, yóò wọnú ilé náà, ilé tó fine, ilé tó rẹwà. Ẹni tó bá ti dẹ́n tí wọ́n rán pé kó lọ pe àwọn èèyàn wá lóhùn, yóò wọlé, yóò jẹ, yóò mu, yóò gbádùn ayé ẹ̀. wa man lam yujib ad-da'i, ẹni tí ò bá ti wá dá ẹni tó lọ pé, ẹni tí ò bá ti dá lóhùn, lam yadkhul ad-dara wa lam ya'kul min al-ma'duba, kò ní wọlé, kò ní láǹfààní àti rí inú ilé yẹn, kò ní rí bẹ́ẹ̀ wọ̀, bákan náà kò ní láǹfààní àti jẹ gbogbo mèremère tó ń bẹ́ẹ̀. Wọ́n nígbà tí wọ́n sọ ilé ìtàn lójú oorun ànábì náà ni wọ́n náà sọ pé awwiluha lahu yafqaha, ní tẹ́ ẹ̀ tọ́ yìí ẹ tú fún ànábì kó lè gbọ́ yìí, ẹ tú gbogbo tẹ́ ẹ pa lásán ẹ tú fún ànábì. Nígbà tí wọ́n tú àtúpalẹ̀ rẹ̀, wọ́n ní fàdáì, ẹni tí lọ pé àwọn èèyàn, tàbí pé ẹni fàdáàrù aljanna, wọ́n ní inú ilé iná ẹni in tí wọ́n fi jọ inú ilé ń bẹ̀yẹn náà ni aljanna ọlọ́run ọba. tààlẹ́ tó kó aljanna ọlọ́run ọba? Allah subhanahu wa ta'ala tó ní aljanna rẹ̀. ta ni òjíṣẹ́ tí wọ́n rán kókó wá pé àwọn èèyàn? Ànábì wa sallallahu alaihi wasallam. ṣàgẹ́tì túmọ̀ ẹni tó ní ilé ọlọ́run ọba Allah, ilé òní aljanna, ẹni tán rán kókó wá pé àwọn èèyàn síbẹ̀ òní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. wọ́n á ṣàlàyé ìpè gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé Ànábì dakhala aljanna, ẹni tó bá tẹ̀lé Muhammad inú wọ aljanna. ìparí àdíìsì yẹn wọ́n ní màláíkà sọ pé wa Muhammadun farqun bayna an-nas, àwọn àfáà mi wọ́n ní wa Muhammadun farraqa bayna an-nas, wa Muhammad, ẹ̀rí Muhammad, farqun bayna an-nas, farqun bayna an-nas, ọ̀tọ̀ ní tiẹ̀ láàrin gbogbo ẹ̀dọ́ Ọlọ́run. kí ni tiẹ̀ fi jọ́tọ̀? man ata'a Muhammadan dakhala al-janna, bẹ́ẹ̀ sọ́ni ẹ̀, ẹni tó bá ti tẹ̀lé ìwà al-janna. kí ni ìdàkejì ẹ̀? wa man asahu dakhala an-nar, ẹni tí ò bá ti tẹ̀lé, tí ìgbésí ayé rẹ̀ tí ò bá ti kọ́ṣe rẹ̀, ìjọsìn rẹ̀ kò kọ́ṣe rẹ̀, ìgbàgbọ́ Muhammad kò kọ́ṣe rẹ̀, kò lè nípinnu aljanna, kò lè jọmọ aljanna. wa Muhammad farqun bayna an-nas, tán bá ní kí ni ìyàtọ̀ láàrin àwọn èèyàn? Muhammad ni o. aw wa Muhammadun farraqa bayna an-nas, Muhammad pín àwọn èèyàn. kí ló pín wọn sí? ó pín wọn sí ashabun nar wa ashabul janna, ó pín wọn sí ahlus sunnah wa ahlul bid'ah. wa Muhammadun farraqa bayna an-nas. wọ́n ní Sheikh Al-Fawzan hafidhahullah, wọ́n bí wọ́n nù kan nínú àwọn lectures wọn, ipe àwọn èèyàn ń sọ ipe àwọn ahlus sunnah dáwà wọn ó máa ń pín ìlú nígbà míì, ó máa ń pín àwùjọ. Sheikh Al-Fawzan wọ́n ní haqqan, wọ́n ní bẹ́ẹ̀ ni, wa Muhammadun farraqa bayna an-nas, wa Muhammadun farraqa bayna an-nas. táwọn èèyàn bẹ́ fẹ́ unite lórí batil, lórí àìdá, tí Muhammadu bá ti wọ bẹ́ẹ̀ yóò separate ni. la yastawi ashabun nari wa ashabul janna. ọ̀nà lọ́sọ̀ man ata'ani dakhala al-janna wa man asani dakhala an-nar.
tán bá ní wa Muhammadun farraqa bayna an-nas, Muhammad ń pín àwọn èèyàn, Ànábì ń pín àwọn èèyàn, bẹ́ẹ̀ ni ó ń pín ahlul haqqi wa ahlul batil, àwọn olódodo àwọn olẹ́nibi. Ó ń jẹ́ pínpín láàrin àwọn ọmọ iná àtàwọn ọmọ àlùjánnà. Ànábì ń ṣòpinya láàrin ahlus sunnah àti ahlul bid'ati. Àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹyọ kan tànábì yẹn Ọlọ́run mọ́ àásàwálẹ̀ tí ó mọ̀ wá jẹ́ farraqa bayna ahlus sunnah. ṣe à ń pé nísìn ahlus sunnah farqun bayna an-nas wa sunnatu farraqat bayna an-nas. Súnnà ti pín àwọn èèyàn, àwọn tí ń ṣe ò dàbí àwọn tí ò ṣe, àwọn tí ó dúró tí wọ́n dàbí àwọn tó ń fọwọ́ hẹ́. Ìtawọ̀ àmọ́ ẹ̀bẹ̀ lọ́run ni pé Ọlọ́run mọ́tún wá ṣe àwa ní fìtínà fáwọn onísúnnà ẹgbẹ́ wa, nítorí pé ìyẹn mùsíbà ni. wa'tasimu bihablillahi jami'a wa la tafarraqu. alhamdulillah, tàbá ti ní hablullah, tàbá ti dùrọ̀ mọ́tọ́ Ọlọ́run tà Ànábì wa Muhammad. Ibi tá ń lọ ni pé Sheikh Ibn Uthaymeen wọ́n ní ṣe bí Ọlọ́run bá rán Ànábì sí gbogbo ayé ni, lakin takhsisu bil yahud, wọ́n ní ṣùgbọ́n ká wá sọ pé àwọn Yahudi àwọn nìkan Ọlọ́run bá ń báwí, wọ́n ní ó jìnnà, nítorí pé Ọlọ́run sọ pé kama su'ila Musa min qabl. Àjẹ́ pé ìntàyà yẹn túmọ̀ sí ni pé aturiduna an turidu al-as'ilata ala rasulikum, ṣé ẹ̀yin náà fẹ́ máa da ìbéèrè bo ànábì yín kama kana bani Isra'il turidu al-as'ila ala rasulillah. Bí àwọn bani Isra'il náà bá ṣe máa ń fi ìbéèrè, bá ṣe máa ń fi dá àwọn ànábì Ọlọ́run wọn, bá ṣe máa ń fi dá wọn láàmú. Wala shakka anna al-istifhama huna yuradu bihi al-inkar. Wọ́n ní istifhamu tó wá ń bí pé ṣé ẹ fẹ́ sọ àwùyí láti máa bí ànábì yín, wọ́n ní yuradu bihi al-inkar. Istifhamu al-inkari ni pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ jáwọ́ ń bẹ̀. Ala lórí tani, lórí àwọn tó jẹ́ pé yaksuruna as-su'ala ala an-nabi, láwọn tó jẹ́ pé yukthiruna as-su'ala, yukthiruna as-su'ala ala an-nabi, àwọn tó jẹ́ pé wọ́n máa ń fi ìbéèrè yọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, wọ́n fi máa ń yọ lẹ́nu. Ló fi jẹ́ pé Sheikh Ibn Uthaymeen wọ́n níbi tọ́lọ̀ bá parí ẹ̀ sí pé wa man yatabaddal al-kufra bil-iman, ẹni tó bá fi kúfúrù tó bá fi pààrọ̀ ìmánì, ay yakhudhu al-kufra badilan anil iman, ẹni tó bá fọ́ọ̀lù fún kúfúrù tó wá fi ìmánì ilẹ̀ faqad dalla sawa as-sabil, irú ẹni bẹ́ẹ̀ ti ṣìnà. Ay wasata at-tariq, ọ̀nà tó jẹ́ ọ̀nà tí ó jọ́nà tó wà níwọ̀ntúnwọ̀nsì, yani yakhruju an wasata at-tariq ila hafati at-tariq. Irú ẹni bẹ́ẹ̀ ti kó níbi ọ̀nà, ó ti ń bọ́ sí ètè etí. Wa tariqullahi wahid, ọ̀nà Ọlọ́run sì ní ẹyọ kan ni. Nínú nǹkan tó ṣe pàtàkì ń bí kó tó di pé máa lọ sínú àwọn àlàyé mi nínú àwọn hidayatul aya, ó ní pé àkọ́kọ́ wallahi tọ́lọ́run bá fi sí ojú ọ̀nà tó jẹ́ ojú ọ̀nà Islam, kí ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá. Gẹ́bí tọ́lọ́ bá sọ fún wa nínú al-Qur'an al-Karim, bal in tọ́lọ́run sọ fánàbí ma kunta tadri mal kitabu walal iman. Olúwa ní wa nábì ó dántí jẹ́ tíra mọ̀tẹ́lẹ̀ ó ma imani ó, walakin ja'alnahu nuran nahdi bihi man nasha'u min ibadina. Olúwa ní ìmọ́lẹ̀ yẹn àwa la máa ń tàn fẹ́ dà. Ọlọ́run a dúpẹ́ kó tàn mọ́lẹ̀ yẹn fún wa. Ó tàn mọ́lẹ̀ Islam, ó tàn mọ́lẹ̀ súnà fún wa, wallahi a dúpẹ́ rẹ̀ o. Abul Aliya wọ́n ló máa ń sọ pé qara'tul Qur'an, mo ka al-Qur'an láti bẹ̀rẹ̀ dópin. Ó ní wa qad an'ama Allahu alayya bi ni'matayn. Ó ní Ọlọ́run ọba, mo rí pé ó kẹ́ mi níkẹ́ méjì látara study tí mo study al-Qur'an fún odidi ọdún mẹ́wàá tí nǹkan kan mi ò lá. Ó ní la adri, ó nínú kẹ́ méjèèjì mi ò mà èwo ló tóbi jù nù kẹ́yìn. An hadani lil Islam, ṣé ìkẹ́kọ̀ọ́ lọ́n ṣe ní mùsùlùmí ló tóbi jù ní, walam yaj'alni haruriyya, àbí kẹ́ pé Ọlọ́run jẹ́ kí n rin ọ̀nà bídíà.
wallahi iṣẹ́ ríkẹ́ méjèèjì yẹn ìkẹ́ tó tóbi ni wa man yatabaddal al-kufra bil-iman faqad dalla sawa'a as-sabil. Ẹni tó bá fi ọ̀nà lẹ̀ lọ́nú ìgbẹ́ ó jára ẹ̀kọ́ lójú ọ̀nà ni o. Wa sabilullahi wahid. Àkọ́kọ́ ni pé kí èèyàn máa dúpẹ́ fọ́lọ́run ọba, kìí ṣe nǹkan fáàrí, wallahi kìí ṣe nǹkan yànga. Èyí ó máa dúpẹ́ ni alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Èyí ó máa dúpẹ́ rẹ̀ ni. Àkọ́kọ́ ni nínú nǹkan tí ó ṣe pàtàkì tó fẹ́ pé àkíyèsí wákì. Nǹkan ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ọpẹ́ ó ní pé kéèyàn mọ̀ wípé ojú ọ̀nà yẹn, ojú ọ̀nà tó jẹ́ yí pé kìí ṣojú ọ̀nà téèyàn lè dínà mẹ́lòmíì ń bẹ, kìí ṣojú ọ̀nà téèyàn lè dínà má ẹlòmíì ń bẹ. Tayyib, Ibn al-Qayyim rahimahullah inú Tafsirul Qayyim libn al-Qayyim, ìgbà tó ń ṣàlàyé ihdina siratal mustaqim, ihdina siratal mustaqim, pé wọ́n Ọlọ́run ọba tọ́ wa sí ọ̀nà rẹ̀ èyí tó jẹ́ pé mustaqim, ọ̀nà tààrà ni, fẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà rẹ̀ tó jẹ́ ọ̀nà tààrà. Ìtumọ̀ méjèèjì náà ló mú tó bí as-siratul mustaqim, yes, siratul al-Islam, ojú ọ̀nà Islam bẹ́ẹ̀, ṣùgbọ́n lójú ọ̀nà Islam yìí náà àbùkátà àtọ́sọ́nà Ọlọ́run ọba lórí gbogbo ìpìlẹ̀ àti akẹ́tùn Islam. Èyàn lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀, èyàn lè jọ súnnà tí ó dẹ̀ ṣìnà lórí nǹkan kan nínú àgbọ́yé rẹ̀ nù súnnà, tí ó kùnà lórí nǹkan kan nínú àgbọ́yé rẹ̀ nínú manhaj, wa huwa sunniyyun, onísúnnà náà sí ni muslimun sunni, ma ihdina siratal mustaqim, Olúwa ọ̀nà tó jẹ́ ọ̀nà tààrà ní gbogbo ìgbà ní kó máa fẹsẹ̀ wálé. Nínú tó yẹ kéèyàn fi sọ́kàn lábẹ́ pà ń bẹ lọ́n fún yẹn náà, jama'a, ẹni nǹkan tí mo fẹ́ sọ yìí ká mọ̀ wípé siratul mustaqim kìí ṣe sirọ́tù tá a máa ń ṣe kí ni a lè dínà rẹ̀ mẹ́lòmíì. Ó dàbí ẹni tó wá bá Nàbí wa Muhammad, nǹkan kan ló ṣẹlẹ̀ ọ gbogbo àwọn àmọ̀tán lárúbáwá tó tọ̀ sí mọ́sálásí táwọn sàbí fẹ́ báwí, nígbà tó rí bá Nàbí bó ṣe pè ńlá kéèsì, ṣe bóun lọ́lọ́run ránṣẹ́. Nígbà tó rí bá Nàbí ṣe pè ńlá kéèsì, ó ní Allahumma arhamni warham Muhammadan, ó ní Ọlọ́run kẹ́mi kẹ́ Muhammad yìí, ó dápọ̀ ní akọ́nilẹ́kọ̀ọ́, wala tarham ma'ana ahada, tó bá ti kémi tó kẹ́ Muhammad má kẹ́ni kankan má. Kí ló Ànábì sọ? Ànábì ní lima tahajjarta wasi'a, ìkẹ́ Ọlọ́run bá gbòòrò ojú kó dé mi àti ẹnìkan lọ. Nínú ọ̀rọ̀ táwọn afá máa ń ṣàlàyé, wọ́n ní ẹnìkan ní hajj, ó sì ta ọmọ ìyá rẹ̀, ó sì ta ní olódó, wọ́n ní gbogbo àwọn tó ń ṣe tàwáàfù yìí o, gbogbo wọn pátá kò sí mùsùlùmí kankan nù wọn, èmi àti ẹnìkan ni o, èmi àti ẹnìkan ni mùsùlùmí o. Wọ́n ní ìyẹn wá fura pé ó dà pé ń fìtínà lélẹ̀, ó ní wọ́n nìkan máa jẹ́ mùsùlùmí. Nítorí kí Allah subhanahu wa ta'ala sọ pé àlìjẹ́nà ardu as-samawati wal ard, àlìjẹ́nà tó gbòòrò tó bá wọn yóò wá jẹ́ pé mi àti ẹnìkan láàríṣà àlìjẹ́nà ṣe, ìwọ nìkan máa dá ṣe. Ṣẹ́mù kú gbọ́mọ lọ́nu. Siratul mustaqim a lè dínà rẹ̀ lẹ́lòmí, kún kálukú understand nǹkan ẹ̀, kálukú máa ṣe bọ́lọ̀ ń bá ṣe fún ní ìmà, òye, agbára, okun, bọ́lọ̀ ṣe fún ma kásì máa bẹ́lọ̀ ògúnlẹ̀ rẹ̀, a lè dúró pé a dínà yẹn mẹ́lòmí, torí bí kìí sọ̀nà wa ọ̀nà Ọlọ́run ọba. Ibn al-Qayyim rahimahullah, ibẹ̀ ni mo ń lọ, ó ní rahimahullahu ta'ala, ó ní as-sirat, ó kọ́kọ́ sàlàyé tó ìyàtọ̀ sirat àti tariq, fáìdà yẹn fáìdà muhimma lil ghaya. Ó ní ìyàtọ̀ ń bẹ láàrin sirat, ìyàtọ̀ sì ń bẹ láàrin at-tariq. Ìyàtọ̀ ní ṣókí tó wà ń bẹ ni pé tariq ọ̀nà ló ń jẹ́ bẹ́ẹ̀, yálà ó ní ti àbúrọ̀ tariq òun. As-sirat
ọ̀nà náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tí yẹn túmọ̀ sí pé ó níìtì ó ṣọ́ọ̀tì yóò dẹ̀ débi tá yóò sì yóò gbé wa débi tá à ń lọ ok fápẹ́jú ẹni sìn tí ẹnìkan tó bá fẹ́ lọ Ìlọrin ó wá jáde lórí express wa yìí ó wá mórí lọ́nà Ìwó road ọ̀nà ní tọ́ àbọ́nà kọ́ ó ń tọ́ ọ̀nà àbí kò tọ́nà ṣùgbọ́n ṣé yóò dé Ìlọrin báwọn bó bá ṣe ń lọ sí bẹ́ẹ̀ ni ó sì máa jìnà sí tọ̀rí ìkù náà ló sì ń gbà lọ so ó lè mẹ́gbẹ́ ni débi tá à ń lọ أتوا من كل طريق واستفتحوا من كل باب tó ń kálukú bá tọ tọ̀ríkì tó ń kálukú tán bá lọ dá oríṣiríṣi ẹnu ọ̀nà fẹ́ dọ́dọ̀ Ọlọ́run ọba ó ní lakana turuqu alayhim masduda wal abwab alayhim mughlaqa ó ní gbogbo tọ̀ríkọ̀ tí yẹn bá fẹ́ tọ̀ dọ́dọ̀ Ọlọ́run tí ìbá ti ṣe nílànà kìtàbù wa sunna ó ní ọ̀nà yóò pín gbogbo ilẹ̀kùn tí yẹn bá ṣí láti sọ pé òun fẹ́ di wàlí òun fẹ́ wọlé Ọlọ́run bí wọ́n sì máa ń sọ ó ní ilẹ̀kùn yẹn wá tì máa illa min hadha at-tariq ọ̀nà ẹyọ kan péré ni òun náà ni ọ̀nà kìtàbù wa sunna ó ní fa innahu muttasilun billahi musilun ilayhi ó ní ọ̀nà yìí nìkan ló lè connect wa mọ́ Ọlọ́run ni ló sì lè gbé wa dọ́dọ̀ Ọlọ́run ló lè gbé wa débi aljanna tí mo fẹ́ lò ní pé sirọ́ọ̀tù nìyẹn as-sabil ó wá ń sọ pé kí sirọ́ọ̀tù yẹn tó wá jẹ́ sirọ́ọ̀tù oníròyìn mẹ́fà àkọ́kọ́ ìsọ́ọ̀lù ila al-maqsud kí ni maqsud wa kí ni kátà ń gbèrò afẹ́wà aljanna afẹ́ làǹbìnà Ọlọ́run ọba rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar ní tó garanti rẹ̀ ojú ọ̀nà sunna àti islam ìsọ́ọ̀lù ila al-maqsud káàtó pé sirọ́ọ̀tù ní nǹkan yóò lè lídìí wá síbi tá à ń lọ ní fún wọn sọ pé tẹ́ ẹ bá wò ó tẹ́nìkan bá sọ pé tọ̀ríkọ̀ báyìí ló ń ṣe tọ̀ríkọ̀ báyìí ló ń ṣe ẹnu bá jiyàn tọ̀ríkọ̀ ọ̀nà ni bọ́sẹ̀ àwọn tó pé nínú èdè tọ̀ríkọ̀ ó lè jìnà ó lè rọ́ọ̀fù ó sì lè mọ́gbé yẹn débi téèyàn lọ tẹ́bánà tọ̀ríkọ̀ lágbájá dáadáa tọ̀ríkọ̀ náà tó pé tọ̀ríkọ̀ ọ̀nà ni ọ̀ǹtọ̀ ni ọmọ bóyá yóò sọ kalẹ̀ sí ebúté òfo àbẹ́búté kejì ìsọ́ọ̀lù ila al-maqsud yẹn máa interest mi pé intan pé ní as-siratu mustaqim sabilullah onígbé yóò gbé wa dé ibi tá ń lọ Ọlọ́run dákun jẹ́ gbogbo wọ́n dé ibi tá ń lọ ó ní ẹlẹ́ẹ̀kejì ó ní qurbuhu ni ló yá jù siratu mustaqim wọ́n ló ṣe kí ni òun ló yá jù nísìnyí bá fẹ́ di wàlí tẹ́ bá mọ táwọn tí wọ́n máa ń tò kalẹ̀ níbi tí wọ́n ti máa ń tò di wàlí tẹ́ bá mọ wàhálà tí wọ́n máa ń ṣe ọgbọ̀n ọdún ẹlòmíín ṣe kéèdì wàlí ọ̀nà yẹn jìn kò nídìí lọ́bẹ̀ o ṣùgbọ́n al-qurbuhu ọ̀nà ilé òsùnmá kí ni sísúnmá tẹ́ ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun tó bá fẹ́ di wàlí Ọlọ́run pa òfin Ọlọ́run ọba má tó bá ti nígbàgbọ́ òdodo ní Ọlọ́run ọba ni wọ́n fi ní
àwọn àáfà Ibn Taymiyyah Ibn Qayyim wọ́n ní kullu mu'minin aw man kana mu'minan taqiyya kana lillahi waliyya man kana mu'minan taqiyyan kana lillahi waliyya. Gbogbo ẹni tó bá ti jẹ́ mùmínì tó ń pa òfin Ọlọ́run bá mọ́, nínú òfin Ọlọ́run bá ní irùngbọ̀n káfílẹ̀, òfin Ọlọ́run bá ó ní káwọn ìyàwó wa kán para wọn mọ́, òfin Ọlọ́run kí ṣòkòtò wa kó mọ́ wọlé, lẹ́yìn ìgbà tákídá wa bá ti dá tàgbà pé òkè lókè sánmà lọ́lọ́run bá wà, tàgbà pé Ọlọ́run bá subhanahu wa ta'ala kọjẹ́ ní táwọn èèyàn kó lọ mọ́ bá ní àdírá fún ọlọ́mọ bá ṣe mítìnì ẹgbẹ́ bí wọ́n kán tàgbà gbogbo tó yẹ ká gbà tán, kí ló kù? Ìpayà ọlọ́ba kò fi Ọlọ́run bá máa. Wàlíyù Ọlọ́run ọba ó ń bẹ láàrin àwọn kápẹ́ntà, wàlíyù Ọlọ́run ọba ó ń bẹ láàrin àwọn dráìvà, wàlíyù Ọlọ́run ọba ó ń bẹ láàrin àwọn àfáà. Kullu mu'minin taqi, gbogbo mùmín tó bá jẹ́ olùpayà Ọlọ́run bá ìwọ náà nínú síbò nínú jẹ́ wàlíyù Ọlọ́run ọba. Ṣé pé ọ̀nà yẹn súnmọ́ kùrùbùhù ó sún wa mọ́ ibi tá à ń lọ. Ẹlẹ́ẹ̀kẹta tí mo wá fẹ́ sọ gangan ó ní sa'atuhu lilmarid, sa'atuhu lilmarid, gbogbo àwọn tó fẹ́ tọ̀ ọ̀nà yẹn gbà wọn. Ya subhanallah, ọ̀nà Ọlọ́run ọba ọ̀nà tààrà ó gba gbogbo ẹni tó fẹ́ tọ̀, ó gba gbogbo ẹni tó fẹ́ tọ̀. Ló jẹ́ pé ojúṣe wa ká ṣàlàyé ìtọ́lọ́ ń fẹ́ ní ìtànàbí fẹ́lẹ́lẹ́. A lè dí ọ̀nà súnnà, ọ̀nà Islam, a lè dí máa àwọn èèyàn. So ẹ jẹ́ ká gbìyànjú èyí tá a bá mọ̀ nínú òfin Ọlọ́run bá ká tẹ̀lé, èyí tá a bá mọ̀ nínú súnnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ká tẹ̀lé, ká má sì yọnu sí bàdílù kankan fún nǹkan tá à ń ṣe. Ẹ má jẹ́ kí nǹkan kan míì, ẹ má jẹ́ kó gba ojú ọ̀nà yín lọ́wọ́ yín o. Ọlọ́run má jẹ́ ká nípìn ká má nínà sí ìbònú wa man yatabaddalil kufra bil iman. Wọ́n ní tánàbí máa ń bẹ lọ́wọ́ ọba tó bá fẹ́ sẹ́rìn àjò nígbà míì, àmì máa ń bẹ lọ́wọ́ minal hawri ba'dal kawr, minal hawri ba'dal kawr. Ọlọ́run làmí láti bí al-hawr ba'dal kawr. Àwọn àáfà onímọ̀ wọ́n ní ìpìlẹ̀ gbólóhùn yẹn ó ní pé obìnrin kan wà àbẹ́nìkan wà láàrin àwọn Lárúbáwá níjọ́ yóò wá gbogbo àsìkò látàárọ̀ tí ó fi fẹ́ ìdílẹ̀ sú yóò mọ̀ fi hun aṣọ ni, bí àwọn tán máa ń hun swẹ́tà, tán máa ń hun kádígà yẹn, àbáwọn tán máa ń hun òfì. Tó bá ti wá dalẹ̀ yóò tún á yọ abẹ́rẹ́, yóò máa yọ lẹ̀lẹ́ ọkọ̀ọ̀kan. Al-hawr ba'da al-kawr. Kawru ni bó ṣe ohun tó dúó, hawru ní kíni o bó ṣe ń tùpalẹ̀. Yorùbá sọ pé kíní kan fẹnu túlé, ẹ̀fẹnu kọ́lé, ẹnu ara náà ni tí ṣe kíni yóò tó fi túká. Al-hawru ba'da al-kawr, wọ́n wá máa ń lò ipé gbogbo tó bá ti jẹ́ nǹkan padà sí ibò. Fápẹjú ẹni sí ad-dalalatu ba'da al-huda, ad-dalalatu ba'da al-hidayah, kíyàn sọnù lẹ́yìn ìgbà tó ti mọ̀nà. Ọlọ́run fi ṣàdánwò fún wa. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab. So kíyàn ti mọ̀nà wá padà dẹni ìṣìnà. Ọlọ́run ṣètò ọbẹ̀ èyí mọ̀ bẹ Ọlọ́run ọba. Tàbá tí wá ń bẹ Ọlọ́run ọba náà ká mọ̀ yọnú sí kankan mí láti jìrọ rẹ̀ mọ́ wa lọ́wọ́. Gẹ́bí tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé thalathan man kunna fihi wajada bihinna halawatal iman. Ànábì lẹ́yìn tí nǹkan mẹ́ta bá wà lára rẹ̀ yóò rí adùn ìgbàgbọ́. Ìgbàgbọ́ èèyàn máa ń tẹ́sítì ẹ̀ téèyàn náà mọ̀ pé ìgbàgbọ́ ó hàn, ó ń ta sánsán nù gbèsè ayé mi. Bí èèyàn sì máa ń tẹ́sítì oúnjẹ yẹn tí mọ́nì bá wọnú ẹ̀kẹ́ èèyàn náà máa ń tẹ́sítì ìmánì. Ànábì nínú nǹkan tọ́lọ́run bá máa ń lò téèyàn fi máa ń rí adùn ìgbàgbọ́ ó ní pé nínú rẹ̀ ẹlẹ́kẹta ní fẹ́ lò wa an yakraha an ya'uda fil kufr, kókó yàn nírẹ̀ra láti padà lọ mọ́ ṣe kúfùrù lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti làyàn bẹ̀.
kama yakrahu an yuqdhafa fi an-nar kama yakrahu an yuqdhafa fi an-nar bí ó ṣe ní tẹ̀yàn lọ́rùn kan júyàn sínú náà léni ẹmọ yọmọ mùsùlùmí látàrí social media tí Islam rẹ̀ ti lọ ẹmọ yóò súnnà látàrí ilé ayé ẹlòmí ìjápa ló fi lóṣì Islam mo ń sọ̀rọ̀ kan ní ọjọ́ mẹ́ta ẹnìkan ní nature ṣé òun òpin jímọ̀ fún sún mẹ́ta mo ní ayé ẹ̀ tí ń bàjẹ́ nìyẹn máa bọ́ lé bó ṣe Nàìjíríà bó ṣe lo òyìnbó máa bọ́ lé tí ẹ máa bàjẹ́ bẹ́yẹn tí ẹ máa bàjẹ́ sọ̀látù jama nǹkan náà ṣe ẹ̀tọ̀ sọ̀látù jama báwọ̀ nílùú wa yìí ìlú wo nílùú yín ṣé wọ́n lé wa kó ń bí ni wọ́n lé wa kó ń bí tó bá ń rẹ́sìn rẹ̀ ṣe lọ́hùn tó ń kírun lásìkò tó ń ṣe gbọ́ndẹ́ kó ṣe barakallahu fi ẹ sóríire ọlọ́run dá wa náà sóríire then again you see how it works here work ibo ọ̀rọ̀ náà tàlẹ̀ jẹ́ náà la máa ń sọ yìí ọba tó ní wá sọ pé la nas'aluka rizqa ní tèmi rẹ ọlọ́ba ló sọ bẹ́ẹ̀ ó ní primary assignment rẹ kò ń ṣe pé kó wá àsìkò nahnu narzuquk olúwa ni mi máa provide fún ẹ sí èmi ní primary thing tí mo ní kó ṣe nahnu narzuquka tó bá ti ṣe yẹn á pèsè fún ẹ ìtumọ̀ ẹni pé ìwọ̀n bá tó bá ṣe máa jẹ́ kó tó ẹ jẹ ìwọ̀n bá tó bá ṣe èmi ó fà àlùbáríkà sí fún ọ wal aqibatu lit-taqwa torí àtúbọ̀tán ló jájú báwo lẹ́nu pé tó pé ṣe ayé kan ní you see òyìnbó mọ̀ nìyẹn kò dénú sáré fa ẹni tí ò bá ti rírun kí tí ò bá ti rí tọ́lọ́wọ́ bá ṣe níbi tó wà yóò fi bẹ́ẹ̀ lẹ́ni kí ni túnmọ̀ lè jẹ́ra atẹ́rùk ẹfà ìkànlẹ̀ láàyè mí tó ibi tí a ti lọ ó ní pé a gbọ́dọ̀ yọnú sí nǹkan míì kó gba òríjínà lọ wá wa man yatabaddal al-kufra bil-iman faqad dalla sawa'a as-sabil olúwa ní ẹni tí ó bá fi kúfúrù tó bá gbadil tó bá fi jìrọ̀ fún ìmánì irú ẹni bẹ́ẹ̀ ti ṣìnà ó ti wọdó lọ Ọlọ́run má jẹ́ á ṣìnà Ọlọ́run má jẹ́ á wọdó lọ kálukú dára ẹ̀ padà ẹ̀dáyàwó padà ẹ̀dọ́mọ padà nínú àwọn fawaidul aya ẹjá fi parí wọ́n ní min fawaidul aya nínú àwọn ẹ̀kọ́ta akọ́ nínú àyàtà tó yìí wọ́n ní inkaru kathratil as'ilati li rasulillah pé ọ̀pọ̀ béèrè kama dojú ẹ̀kọ́ ànẹ́bí ọba lóhun fẹ́ li anna al-istifham nítorí pé istifham tó wá ń bẹ̀ am turidun pé ǹjẹ́ ó wà wùyí ké mọ́ am turidun an tas'alu rasulakum ǹjẹ́ ẹ wá ń fẹ́ láti máa bi òjíṣẹ́ yín wọn ni yuqsad bihi al-inkar ìbéèrè yẹn ọlọ́wọ́n bá fi ń sọ yí pé nǹkan yẹn nǹkan tó kù díẹ̀ káàtó ni waqad qala an-nabiy sallallahu alayhi wa sallam muhadhdharan min dhalik wọn ni anábì náà ti kàn yẹn fún wa nígbà tó pé dharuni ma taraktukum anábì ní ibi tí n bá ti lọ ẹ mọ́ yà síbẹ̀ nínú àwọn ìbéèrè fa innama halaka alladhina min qablikum bi kathrati masailihim wa ikhtilafi anbiya'ihim anábì ní àwọn tó ti lọ tó pa wọ́n rẹ́ wọn náà ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè èyí tán máa ń béèrè àti ìyapa tán máa ń yapa àwọn ànábì Ọlọ́run ọba wọn ló jẹ́ pé inú àkọọ́lẹ̀ wọn ni àwọn sálàfún sọ́ọ̀lẹ̀ wọ́n máa sọ pé nuhina anil oglotot al-oglotot ó ní àwọn ìbéèrè tó jẹ́ pé tẹ bá béèrè ó lè yí ọpọlọ onímọ̀ pò àwọn ìbéèrè sí abul masai àwọn ìbéèrè tí ó máa da làákẹ́yà fà láàmú tí ó fi wá hàn bí olódo tí ó fi jọ bí kíni bí olódo yóò jọ bí ẹni tí ó mọ̀ kan àbí tí ó fi sì sọ Ànábì ní ẹ jìnnà sí àwọn ìbéèrè bẹ́ẹ̀ ó ní wà sahha ani nabi sallallahu alayhi wa sallam wọ́n ní bákan náà ó fẹ́ sẹ́yìn lẹ̀ pánàbọ̀ Muhammad sọ pé anna a'zama al-muslimina jurman pé ẹni tí ó ní ẹ̀sùn jùlọ lórí àwọn mùsùlùmí
ẹni tó jẹ̀bi ẹ̀sùn jùlọ lórí àwọn mùsùlùmí man sala an shay'in lam yuharram nǹkan kan tí èsì ìwọ̀ tẹ́lẹ̀ ẹnìkan wá ń béèrè fa hurima min ajli mas'alatihi nǹkan yẹn wá déwọ̀ látara béèrè tiẹ̀ dharuni ma taraktukum wọ́n ní fa hadha nahyun wọ́n ní eléyìí ànábì kọ̀ fún wa ọlọ́nà kọ̀ fún wa wa inkarun wọ́n ní eléyìí ìkọ̀fúnni ni ìkorò ojú sí ni ala alladhina yas'aluna rasulallahi masail àwọn tó máa ń béèrè tí ò nídìí lọ́wọ́ ànábì wal matlubu min al muslim wọ́n ní tá à ń fẹ́ lọ́dọ̀ mùsùlùmí fi zamani al wahyi an yaskuta nígbà tọ́lọ́wọ́ bá ń sọ wáyé kalẹ̀ lọ́wọ́ yẹn in tó dá fún mùsùlùmí pé kó dákẹ́ hatta títí tọ́lọ́wọ́ bó fi sọ̀kalẹ̀ nǹkan tó fẹ́ nínú òfin ẹ má jẹ́ pé ibi tẹ́ bá ti ń bẹ̀rẹ̀ yẹn ẹ lọ kó bá àwọn yòókù òfin ó wà á wá ní nǹkan tó jẹ́ pé yóò le wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tó wà ní àyà yìí wọ́n ní takidu dhammi hadha an-naw' min al-as'ila pé àwọn ìbéèrè ìdánilágara ẹ wúrú gbogbo àwọn ìta àkànú Suratul Isra yẹn táwọn kèfèrí ẹ̀wọ̀n tán bèèrè lọ́wọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní lan nu'mina laka àlè jọjọ tí tó fi jẹ́ kíni tí tó fi jẹ́ pé ó là tó fi jẹ́ pé omi ìṣẹ́lẹ̀ yóò là kí ẹ́sìkò omi ìṣẹ́lẹ̀ ó là nìkan o tó fi jẹ́ pé ó tún pé ọlọ́run ó kàn màláíkà wá á fojú rí wọn báyìí ó wà oko tó jẹ́ pé oko yẹn oko dàbínù oko grape omi ó máa sàn láàrin rẹ̀ ẹwù dúró àwọn ìbéèrè rádaràdà báyìí tí kìí ṣe pé bóyá wọ́n fẹ́ mọ̀nà látara rẹ̀ ni ó ní irú àwọn ìbéèrè báyìí nínú nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ náà ni fakaannahu arada annahu lamma kana rasulakum ó ń jẹ́ àgbẹ̀ tọ́lọ̀ ọba gbà lérò pé jẹ́ pé Muhammad òjíṣẹ́ yìí ni falladhi yanbaghi minkum adamu i'anati bil as'ila in tó dáa náà ni pé kí ẹ má máa fi ìbéèrè dànábì láàmú wa minha anna irsala Muhammad min masalihina wa manafa'ina nínú ẹ̀kọ́ táyà yẹn sọ fún wa náà ni pé rírán tọ́lọ̀ bá rán nábì fáǹfààní wa ni fún ìgbàyé gbádùn wa ni wa minha wọn nínú ẹ̀kọ́ tó wà ń bẹ annahu la yanbaghi ilqa'u su'al illa li maslaha afwan àyè máa gbé béèrè kalẹ̀ tí ò bá ti sáǹfààní ń bẹ ìmọ̀ kó jẹ́ pé ẹnìkan nǹkan yẹn ṣẹlẹ̀ sí àbí a fẹ́ kọ́ ẹ̀kọ́ kan bẹ̀ bọ̀kákàkàn gbé ìbéèrè kalẹ̀ láti máa fi orí àwọn àfáà àbọ̀rọ̀ àwọn àfáà dára wọn àbí láti máa kàn fi dá àfáà láàmú wọn ni fakullu hadha min al-ashya'i al-madhmuma allati la yanbaghi nínú nǹkan tí ò lẹ́tọ̀ọ́ lélẹ̀ nínú ẹ̀kọ́ àyà yẹn ni bákan náà nínú ẹ̀kọ́ àyà yìí wọn ni pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wa pé àwọn Bani Israel Ọlọ́run ọba ó bá wọn wí látara pé wọ́n jẹ́ ni tí ń bi ànábì wa Musa ní ọ̀pọ̀lọpọ̀ béèrè láti fi ṣe Musa ní ìyọnu láti fi yọ lẹ́nu so bákan náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó sọ fún àyà yìí pé gbogbo ẹni tó bá ń fi Islam lẹ̀ lọ ṣe kúfúrò èrò ẹni bẹ́ẹ̀ ó ti forí eré lẹ̀ lọ sórí ibú ọlọ́ọ̀bá má ṣe wá ní ìlérí ibú umuman kò sí tó burú ká béèrè ká sì pọ̀ ní béèrè náà tó bá jẹ́ pé lè maslahatin fún àǹfààní ṣùgbọ́n èyí tó jẹ́ béèrè tí Al-Qur'ani sọ pé ká má béèrè òun náà ni ìbéèrè tí yóò máa jẹ́ ìdánilórírú àbí ìmáa ṣe abàyàgbàǹgbà sí àwọn tí wọ́n ní mímọ̀ àbí ìmáa ṣàfihàn pé a fẹ́ dá wọn lágara ìmáa dá wọn lágara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìbéèrè ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ó mọ́sá iṣẹ́ àlékún ìmàmàlò àti àgbọ́yé ètò yẹ kọrọ fún wa ní ojú ọ̀nà ẹ̀sìn rẹ̀ Allahumma allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana wa zidna ilma Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammadin
وآله وصحبه أجمعين. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. Tabari ìbéèrè kan àbí méjì kó tó di pé a lọ máa ṣe one or two things fún Salatul Maghrib inshallah. Naam. Wa alaikum salam.